health organization fún wọn pé kọ́ pé fún gbogbo aráàlú wọn kó pamọ́ sí warehouse ok ẹni yẹn lẹ tún dìbò fún ilẹ̀ Yorùbá Èkìtì tí mò ń sọ̀rọ̀ wọn ibẹ̀ náà kọ́kọ́ dìbò síbẹ̀ àwọn náà kọ́kọ́ dìbò síbẹ̀ nílẹ̀ Yorùbá tẹ̀lé ń jà fún Yorùbá nation àwọn dẹ̀ náà túyáyá bàbá lẹ́kìtì gírèlúwé tó gbá rí gbogbo wọn kọjá ńsìn ibẹ̀ ni gbogbo wà tẹ́ bá dẹ́kun ẹni tó bá use make ọmọ Èkó gidi pọ́pà lè mi ṣe rí láti BWD lọ títí dé abúlé Ẹ̀gbá ọ́fíìsì àwọn gaima ní gbogbo àwọn ọ́fíìsì ìṣẹ̀bárí púpọ̀ nù ẹ̀ ṣe wá rí àwọn ọmọ Èkìtì bí Oǹdó àwọn ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ wọn nìyẹn professor wọ́n á gbé ẹni document ẹni ìwé àtẹni signature jáde fún àwọn professor wèrè professor sọnù ààrẹ Èkìtì àtòǹdó iṣẹ́ wọn ní 419 gbọ́n ìyànà pàjá ní bẹ́ẹ̀sì wọn máa ń wà lẹ́kọ̀ọ́ ìyànà pàjá dé abúlé Ẹ̀gbá tẹ́bá ti rí wọn tó máa ń jókòó jọ nǹkan tí ò possible láyé náà máa ń jókòó náà máa ń format akọ̀jókòó brainstorm ní akọ̀ tá bá ṣe báyìí wọ́n máa sọ́dọ̀ bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ bó ṣe máa lọ bribe èèyàn kan láti gba fọ́ọ̀mù àbí paperwork ìṣe ní nǹkan bíi jìbìtì iṣẹ́ Èkìtì ní àti Oǹdó torí ẹ̀ mo máa wà very careful ẹ wo ẹ̀dẹ́ kí n pè àkíyèsí sí kinní kan ìgbà àkọ́kọ́ fẹ́ bá dáwó fún Sunday Igboho láti ra bus Maureen show ibẹ̀ làwọn èèyàn ti ń dáwó wọ́n ti dáwó yìí ó ti lé ní 200 million almost 20-something million pounds ṣe báwọn Kóyìkí àti Dárà ṣe báwọn náà bọ́ọ̀sì owó yẹn tó gbé ẹni yẹn dáwó padà fún everybody kọ́ máa lè gbowó owó ìtara ni kí ló dé tí wàhálà ti dé. no Maureen ní Igboho àti Kúsọ àti Kóyìkí pé òun pé káwọn wọn náà fún un lákàn nọ́mbà kan pé káwọn kóun fọwọ́dù kọ́kọ́ fọwọ́dù 10 million síbẹ̀ wúmọ̀ ẹ̀ wá ní láyé òun ní fún wọn lówó kọ̀ọ̀kan. ẹ̀dúró kí ló dé tó yẹ pé gbogbo ọ̀rọ̀ bí owó ẹ̀ ní wá Èkìtì tí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ olówó bá ti dé àwọn náà ti kọ́kọ́ bá dájọ́ nìyẹn rú torí Maureen èmi dáwó nínú ohun kí lorúkọ ẹ̀ owó tí Maureen ní tó gbélé yẹn gbà ẹ̀ èmi pẹ̀lú ìyàwó mi $600 ládàá dẹ̀ gbowó wa padà nígbà tí Maureen nìkan dáwó padà gbowó wa padà yes àwọn náà dá gbókì níyẹn rú kúrúkúrú Yorùbá ẹnu òkò mọ lábẹ́lẹ̀ Kóyìkí wà lẹ́ẹ̀kan bí ọ̀rọ̀ owó olóṣì tó yẹ pé tó bá ń lọ bíṣẹ́ ní UK ní máa wò bí tó bá ń ṣe agitation rẹ̀ lórí fóònù ẹ̀ tó ń lọ bíṣẹ́ ẹsẹ̀ ló fi ń rìn jàti kan báyìí ní UK nígbà yẹn ní London kí ló dé ó sẹ̀ ń ti tẹ́lẹ̀ ni ó ti ń quest no jàti idiot mo máa ń wò wọ́n tó gbà tó ti ṣe 44779 super chat mo ti wò pé àwèrè yìí máa kó owó jẹ. kí ló ṣẹlẹ̀ sí gbogbo owó yẹn wọ́n ń dá rédíò station ń dá kinní kan gbogbo wọn náà ló máa mú gbogbo wọn pẹ̀lú àwọn ìdààmú tó dá àwọn èèyàn láàmú ìyẹn ló máa ń dùn èmi gbà mí pé owó Canada yìí wìtì sínú àkáǹtì yẹn ni everybody àti US àìmọye owó táwọn èèyàn dá ní US tó jẹ́ pé Kóyìkí yẹn kò lè dá fún mọ́ o kò lè dá fún o. owó tó ti wá rí nǹkan owó ilé tó ti rí nǹkan ìyẹn náà ti tó. Fẹlá àìmọye ìgbà ní Fẹlá ṣẹ̀wọ̀n tó fèsì ìbọn Gani Fáwẹ́hìnmí ìgbà tó fẹ́ jàjà gbára fún Nàìjíríà àwọn bẹ́ẹ̀ kọ́ra Sam Kuti àwọn kí lorúkọ ẹ̀ Èkó yẹn náà máa ń dúró sí oníbi tó ń dúró sí ní Yaba wọ́n máa fèsì ìjọba tó máa sọ tẹnu wọn bàbá Akíntóyè yẹn Gaima bàbá àwọn Gaima ó lọ́jọ́ kò ní kùtọ́ náà ní káwọn máa dáwó tó máa fi jẹun bẹ́ẹ̀ à ń bọ̀ o. ìbéèrè kan tó ti ẹ̀fọ́ ní nínú ọ̀rọ̀ ti bàbá àwọn èèyàn kan wọ́n máa ń káǹtì kan wọ́n wá dà pé torí mo rí fídíò yẹn tí bóyá bí tí wọ́n ti lọ ṣe interview àwọn bàbá méjì kan tó ti ń bára wọn jiyàn pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa bàbá tó jẹ́ wípé nígbà tí ó ní Sunday Igboho ọmọ òní tí wọ́n bá fi Sunday Igboho òun ò ní lọ Nàìjíríà mo wá fẹ́ question wọn ṣé kí wọ́n tó mú Sunday kọ́ ni bàbá ti wà ń Kútọ́nù ni torí àwọn èèyàn sì máa ń pé torí Sunday ni bàbá ṣe wà ń Kútọ́nù bàbá tó pọ̀ ti kúrò ní Nàìjíríà before kan tó bọ́ sí ilé Sunday Igboho wá ìta wá ń kápọ̀ pé torí Sunday ni bàbá ṣe wà ń bẹ̀ kò yé mi ní o. ẹ sọ wípé àmì ẹ sọ pé àmì. àmì. ẹ sọ pé àmì náà ẹni tó gọ̀ Ọlọ́run ń jẹ́ kẹ́ni tó gọ̀ gbọ́n kọ́lọ́gbọ́n lè máa rí. àmì o kọ́ lè máa rẹ́ni tí ó fi tu ju ẹbí iṣu torí wọn gbọ́n. bí iṣu tẹ́ ẹ bá tún wá sọ tọrọ fún wa tún máa bú yín. èmi láti ìgbà tí mo ti gbowó mi lọ́wọ́ Maureen mo máa ń bá Maureen sọ̀rọ̀ dáadáa lọ́wọ́ tí mo ti gbowó lọ́wọ́ Maureen mo máa ń wo show everybody yẹn tó ń sòótọ́ mo mọ̀ ọ́ ṣe rí ìyá onítìrí níwájú Ọlọ́run àti mi ò mọ́rí from Adam mi ò rí rí láyé mi ìyá onítìrí ní good plan fún Yorùbá nation yẹn she wants to fight she put all her effort kò ṣáà gbowó lọ́wọ́ anybody
and ó struggle tí ò bá wá bọ́ sí kò bọ́ sí nìyẹn bó ṣe ń ṣe nǹkan lọ́ ṣe ń ṣe yẹn ẹ jẹ́ ká lọ try nǹkan wò ó máa bọ́ sí kò tiẹ̀ ní bọ́ sí ṣe bá àwọn tó ṣe ṣe wọ́n mú wọn náà ní ṣe wọ́n ti mú Sunday Igboho náà ti bá gbogbo ilé ìjà táwọn èèyàn ṣe wọ́n padà wọ́n lẹ̀ á káwọn eléyìí náà lẹ́yìn ṣe problem ẹ fi wọ́n lẹ̀ kọ́ jókòó sí Kútọ́nù o kọ́ máa fẹnu gba Yorùbá nation ní Nàìjíríà àwọn wèrè tó dẹ̀ ń campaign tó ń support wọn nílẹ̀ Yorùbá káàkiri South West gbogbo wọn APC náà dìbò fún ẹ lọ Ondo ta ló yí gọ́fìnà Ondo ta ló wọlé lóńdó APC Èkìtì ta ló wọlé lẹ́kìtì APC ẹ̀dẹ̀ ń gba Yorùbá nation àwọn wèrè kan dẹ̀ jókòó diaspora ọ̀nrẹ́wó sí. wọ́n mà ti ní kán tó máa dá 50 million mo tún gbá wọn ní wọ́n dá 50 million kan. wọ́n mo ṣe sọ pé kẹsà mi kọ́lọ́hún jẹ́kẹ́ tó gọ̀gbọ́n kọ́lọ́gbọ́n lè máa rí nǹkan tó jẹ bí iṣu ṣé wọ́n á gbọ́n nìyẹn ṣé tó bá gbọ́n wọ́n á tún máa rẹ́wọ́. wọ́n máa dáwọ́ lé owó tó ní dábọ́dún mẹ́ta. bèèrè lọ́wọ́ Koiki kẹ́ wáṣ àkáǹtì gbogbo ìtọ́ ti dá tẹ́lẹ̀ kí náà fi ṣe. àbọ̀ ti dá nígbà tá a dáwọ́ mọ́tò fún kan tá a ní kó wáṣ àkáǹtì owó mọ́tò tá a dá fún ọ̀rọ̀ ló sọ lé gbogbo alóyún. akọ̀ǹsọ náà ni sista tẹ́ni tèmi máa sọ fún yín ẹ wá àwọn Èkìtì kan mọ́ra ẹ̀yin náà ẹgbẹ́ ṣòwò kan lẹ̀ tàtó àtẹ̀mí àti èmi náà ẹ pè mí sí o màá ṣe é sí o tó mi rí pé àwọn èèyàn gọ̀ káwa náà jẹ́ torí Nàìjíríà ò lè dáa mọ́ kò dẹ̀ possible kan rí pé mọ́ gbèsè ti pọ̀jù lẹ̀ náà ló yà ní ẹgbẹ́ Tinubu ló máa wá fi nígbà tán ní Tinubu ló máa ṣe Tinubu máa fowó rẹ̀ ṣe gbèsè ni. ṣe rí Nàìjíríà wọ́n sì gọ̀ ńbẹ̀ náà wọ́n sì gọ̀ bẹ́ẹ̀ àti yín bá dákan lẹ́nu ìṣẹ́ àní ẹ má wọrí o àwọn máa gbà pẹ̀lú kíní kan òwò ìdákúrẹ́wó sí àkáǹtì yẹn wọ́n á rẹ́wó sí àkáǹtì yẹn bí tó gọ̀dì a máa rò pé possible kéèyàn kọ́kọ́ jókòó sí UK àbí Germany kó máa lóun á lọ gba Yorùbá nation fún yín àti Kòtónú ní Nàìjíríà yẹn gbàtọ́ dẹ̀ ń dìbò gbogbo wọn lẹ Yorùbá wọn rántí pé àwọn fẹ́ gba Yorùbá nation mọ́ ẹgbẹ́ gbàgbé ọ̀rọ̀ Yorùbá nation yẹn ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ kẹ́ máa bá ètò yín lọ o àti ṣí wọn létí ń sì ẹ́ rí àdàbí àfiṣe tọ́ba tó bẹ̀rẹ̀ sí ní rẹ́wó sí ẹ́ rí tọ́ba wa rẹ́wó sí àrẹwò ṣiṣẹ́ mo ń sọ fún yín tó bá 50 million yẹn rí bó ṣe máa sáré da wìtìwìtì kò ní gbà wọ́n ní 2 days láti dá. ẹ mọ̀ pé torí pé mi ti pariwo pé kí wọ́n dà ní ìsìn wọ́n ti kó bò mí wọ́n fẹ́ flag page mi pa. jẹ́ kó máa flag ẹ̀ ṣe bára wọn náà ń ṣe ẹ̀dẹ́ káwọn òmùgọ̀ US àti Canada náà káwọn náà continue àti máa dà ẹ má bèèrè lọ́wọ́ bàbá wọn káwọn bàbá wọn kọ́kọ́ dáwó kọ́ta 50 million ibi tẹ́ ẹ ti ń dá látijọ́ ìkíná fi ṣe kí ni result ẹ̀ ṣé kò yẹ kéèyàn jókòó kó ní wéré minute ó yẹ kán jókòó kan ní wéré mi pé ta ti dáadáa 3 years ago àbọ̀ abáyẹ̀dà àbọ̀rọ̀ pé ṣẹ́rí Yorùbá nation yẹn tẹ́mi ti mọ̀ pé kò lè work it's never going to work ṣẹ́rí tí a bá fẹ́ gba Yorùbá nation látijọ́ 2020 láti ń pariwo United Nations wọn ò gbé sọrí wọn ò sọ Yorùbá nation bẹ́ẹ̀ rí Amẹ́ríkà ò rí ti Yorùbá nation yẹn rò ṣe rò pé interest Amẹ́ríkà ní lẹ́nìí àti UK tí Koiki ọ̀dẹ̀ yẹn wà ṣó rò pé bó ṣe kígbe tó ó tráyè ó London UK yẹn ó pariwo káàkiri wọn ti ẹ̀rí ọmọ àwò bíi wèrè nígbà mi pé kí làwọn wèrè yìí ṣe báwọn fúnfún yẹn ṣe máa ń wò wọ́n nìyẹn because it's not in their interest torí wọ́n mọ̀ pé Yorùbá nation tá a bá dá ní Nàìjíríà bá pín kò lè pẹ́ àwọn interest wọn gan tó bá náà ṣe wá fẹ́ jẹ́ kẹ́ pín ṣé bó ṣe Koiki tó gọ̀ yẹn ni ló jẹ́ Prime Minister UK ṣóhun àjẹ́ kí Nàìjíríà pín ẹbí lè question yẹn lọ́wọ́ Koiki ọ̀dẹ̀ yẹn nígbà tó yá olóhùn social media oní media adviser media spokesperson Sunday Igboho ibi tí ilé owó wà ẹni tá à ń forúkọ ìjáwó òkè èmi náà fẹ́ ṣe media o lórí mo lè ṣe media àbí tí mo wà yìí o kò sí iṣẹ́ tí mò ń ṣe o àwọn wèrè Nàìjíríà ló gọ́ọ̀dù ilé ayé yìí gbogbo nǹkan tí ó rí pálá lẹ́ máa dán tó máa jókòó tó máa rò iṣẹ́ àwọn Èkìtì yẹ̀dẹ̀ ní àtòǹdó iṣẹ́ ọwọ́ wọn nìyẹn torọ́ lè jókòó wọ́n ní bẹ́ẹ̀sì rẹpẹtẹ ní sẹ́ẹ̀dì àná pàjá àtàbúlé ẹgbẹ́ lọ káwọn ọmọ bẹ́ẹ̀ lọ bọ́ọ̀sì wọ́n máa jókòó náà wà bẹ̀rẹ̀ sí ní formulate á máa pàmù tí ò ṣe pàm àwọn wèrè ẹ wò ẹ jẹ́ fíyín lẹ́jẹ̀ Yorùbá nation bọ̀ ṣe rí òótọ́ ọ̀rọ̀ bí sọkùsọ ló máa ń rí o Ọlọ́run ọba àwọn èèyàn kan wà tẹ bá déwájú tẹ bá lẹ́kìtì níyàn níbà yín ṣe mo mọ àwọn èèyàn bẹ́ẹ̀ ní Èkó yẹ èmi gangan Èkìtì mi ò ń bá wọn torí mo sọ pé agídí máa ń kọ agídí lásán náà máa ń ní àti tó lè wọ́ọ̀kì àti tó lè wọ́n ara wọn balẹ̀ wọ́n fara balẹ̀ wọ́n ní pòfẹ́sọ̀ ṣe pọ̀ lọ́jà ń tirọ̀ gbogbo àwọn pòfẹ́sọ̀ wọn tán dẹ̀ ní níbẹ̀ gbogbo wọn ń lulẹ̀ last náà ni ẹ̀rọ ju pòfẹ́sọ̀ mi tójú ẹgbẹ́ bí nǹkan mi pòfẹ́sọ̀ degree ló gbé dání gbàtẹ́ pé wọ́n formulate gbogbo pòfẹ́sọ̀ wọn ṣíọ̀ ẹwọ jẹ́ fún Nàìjíríà Ọlọ́run jẹ́ kí Nàìjíríà gbọ́n ṣá. ẹ bú wọn tó yìí.
èmi tí ń wo gbogbo wọn ti pẹ́ bàbá lẹ́kìtì ẹ̀ lọ ṣe dé nìyẹn tó ní kọ́ máa rẹ̀ sí kí ló dé wọn fi ṣe yìí ni wọ́n ṣèpè fẹ́yìn ẹmọ tó wá fọ́ọ̀nì Èkìtì nílẹ̀ mẹ́rin tó wà lábẹ́ Ondo state tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó pín wọn lọ́dún wo náà pín wọn dúpọ̀ Babangida pín wọn ó máa ní ọmọ Abẹ́òkúta lọ máa lè lọ́mọ Abẹ́òkúta arọ́mọ Ọ̀yọ́ á lọ máa lè láwọn ọmọ Ọ̀yọ́ ará Èkìtì tó ọjà mọ́ nǹkan kan pẹ̀lú gbogbo nonsense degree professor wọn tó kó dání àwọn oníṣẹ́ tí ń rin alọ́mọ Abẹ́òkúta ọmọ àlè ni gba ìlọ̀rọ̀ wọn sóhun yẹn ti ń tojú sú mi bọ̀ mo máa dákẹ́ máa wòran pé mo béèrè lọ́wọ́ wọn jọ́kọ̀ kí ni yásítì tẹ̀fí ń decide ọmọ ọkọ ilẹ̀ Yorùbá torí ọmọ Abẹ́òkúta Ọ̀yọ́ Oǹdó bíyàn bá tẹ̀ máa fi wọ́n pé ọmọ àlè ṣáwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló máa pè lọ́mọ àlè ilẹ̀ Yorùbá játijàti kan bàbá ò tiẹ̀ lórúkọ ńlẹ̀ Yorùbá ẹ̀ lè délùú tó lóun ti wá lẹ́kìtì yẹn bóyá tiẹ̀ dáhùn ọmọ àgbòlé àwọn wèrè kún bẹ́ẹ̀ rán láwọn bọ̀bọ́ kì í sọ ọmọ Ògùn state ni Ẹ̀jẹ̀bú ni Kóìkí kì í sọ Oǹdó. ṣebí ìyàwó tiwa ni wọ́n ìyàwó Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú tí wọ́n ṣe báwa Abẹ́òkúta làwọn fẹ́ wọn ọmọ àwọn abẹ́wà náà wà torí ẹ̀ là ṣe jẹ́ kán ní state nígbà táwọn náà ń ṣagídí torí ẹ̀ náà ṣe lè ní state ọ̀rọ̀ wọ̀dà ìsìn kí ló dé ẹni wọn nú tẹ́lẹ̀ ní wọ́n ti sẹ̀yìn tì tẹ́lẹ̀ ní. ìyá mi Abẹ́òkúta tó ti wá lábẹ́òkúta gbogbo Abẹ́òkúta ló mọ̀ tẹ́ bá ti ní Ìjàyè kún mi tí ń kun mọ́ lórun ọmọ Ìjàyè níyá mi bàbá mi kéńtà ẹ máa lé mi ọmọ àlè lẹ Yorùbá ìpè tí ń ja gbogbo yín gbà yẹn gbà tó bá ti ń sọ̀rọ̀ yẹn ó máa ń sú mi ni kí ló dé ẹ̀yin Èkìtì lẹ́ẹ̀lẹ́ bíbí wà yìí. talent tó bu yín gan nínú wọn. olórí burúkú ni gbogbo wọn máa ń sọsọkúsọ máa ń tàìpù orí burúkú mo máa ń wò wọn tó bá ti ń ṣe ṣòwèrè wọn fẹ́ gbòòtọ́ ara wọn kọ́ ara wọn máa ń kó tọrọ gbogbo ìyọ̀dẹ̀ ló máa lélẹ̀ tẹ bá sọ fún pé tẹ́ ẹ ṣe ọmọ ìlú wo lẹ́yìn ọmọ ìlú wo ni Abẹ́òkúta pọ́nbélé ní ìbọ̀tẹ̀kọ́ náà bí mi sí. ẹ bọ̀ tí kankan lẹ́yìn àti Kóìkí tẹ̀ wá ń bá jà ẹ̀ ṣe bọ́ ọmọ sáìdì kan náà ni. ó lè ọmọ àlè ní Kóìkí mo lè sọ lójú gbogbo wọn àti dáradára gbogbo wọn mi ò ń ṣẹgbẹ́ gbogbo wọn náà mo lè láálí gbogbo wọn látòkè ilẹ̀ olóbùkú ọmọ àlè ó lè ní gbogbo wọn ṣe rí Ìjẹ̀bú olóṣì Kóìkí yẹn tó ló ti pẹ́ lára wọn ní. ẹ jẹ́ ká sọ ṣé ẹ mọ Ọláyọmí tẹ́lẹ̀ ni torí mo rí pé bẹ́ẹ̀ ṣe ń fún jẹ yẹn pọ̀. Ọlọ́run ọba ìgbà tí máa mọ Ọláyọmí Kóìkí níwájú Ọlọ́run àti èèyàn tó bá lọ ibiṣẹ́ láàárọ̀ ní UK tó ń fẹsẹ̀ ṣá lọ sí ibiṣẹ́ máa ń wo wèrè Ọlọ́run ọba nínú òtútù wèrè yóò. ìbólẹ̀ ti pàdé ìbólẹ̀ ti mọ̀ bọ́wọ́ sẹ́jọ́ ń gbé ni sẹ́jọ́ ń gbàdúgbò rí tẹ́ fi mọ̀ bó bá ń jáde. irọ́ Ọlọ́run ò jẹ́ Amẹ́ríkà lèmi wà o. àbáwò lẹsẹ̀ wá rí tẹ́ fi mọ̀ pé ó ń lọ ibiṣẹ́. àní mo máa ń wo ṣó ẹ̀ tó bá ń ladí mọ́lẹ̀ tó ń ṣe bí ológun. iṣẹ́ ibi iṣẹ́ kọ́ ló ń lọ náà ó ṣe bó máa ń lọ ó máa ń gbé kámẹ́rà kiri ni ó máa ń ṣe campaign kiri ó máa ń sọ̀rọ̀ kiri. nínú òtútù olóṣì tó máa ṣe bí olóṣì kan báyìí àfi bó ṣe di firi tó di pé ẹ máa rẹ bọ̀ 4477 mò ń wò báyìí pé bọ̀bọ̀ yìí ọ̀nà tíṣẹ́ tó iṣẹ́ eré ló mọ̀ yìí o ìyá nírú iṣẹ́ yẹn lọ́wọ́ iṣẹ́ tó ń ṣe yẹn èèyàn á máa ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn á ní láárí wà lọ fowó àwọn èèyàn ra lè jọ lọ fi kọ́ ẹ́stéètì sí Nàìjíríà ẹ wá gbé Sunday Igboho ṣé nìkan àpọ́nlé ni foreman èèyàn kò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin jókòó sí Kotonu ẹ̀ ń tanra ẹ̀ ń tàn àwọn èèyàn jẹ́ wọ́n ń dáwó tó bá ti ní kọ́ máa rẹ̀ sí mo máa ń wò wọ́n ni máa jẹ́ kó máa lè máa wò wọ́n ẹ máa rẹ̀ bọ̀ Canada àti US náà tí wọ́n máa rẹ̀ sí náà máa rẹ̀ sáwọn. Kóìkí ọ̀ make apology. òun ló kó gbogbo owó jẹ náà olórí burúkú ni ẹni kó bọ́ta jọ kókó sọ gbogbo owó tó wọnú àkáǹtì òun pèsè ayé òun kó wá sọ bó ṣe ná owó yẹn for purpose of Yorùbá nation ṣebí mò ń wo ogun wọn mo dákẹ́ mò ń wò wọ́n mò ń wo ogun wọn bí mo rìn ṣe ra ń bá owó yẹn lọ Yorùbá nation at least wọn á ní bọ́ọ̀sì bíi mẹ́fà ńlẹ̀ torí òyìn àwọn èèyàn dá gidi gan ni a ní bọ́ọ̀sì bíi mẹ́fà láti. because èmi rí nírí wípé bígbà tó bá yẹ pé ẹni tó fẹ́ gbòdòdó dání tó jẹ́ pé ó ní ìkànṣe lóòótọ́ kò yẹ kí bọ̀ tó rẹ̀ pé mo di pé nǹkan wá nǹkan everybody most of people wọ́n wá jà owó náà wá sóun ló jẹ́ kí ẹ mọ̀ pé tán bá ní kí ló ba Yorùbá nation yẹn jẹ́ lẹ́nìí ṣe mọ̀ pé owó ni àtìpó ṣe mọ̀ èmi mo fẹ́ jọ̀gá ìwọ ló fẹ́ jọ̀gá. ọ̀ tí ẹ lè wait káwọn tẹ̀síro Yorùbá nation gbà wọ́n ti ń kíyà ara wọn sí kípo. wọ́n ti fi ara wọn sápà àgbà ìwọ ló máa jẹ kinní kan ìwọ ní kinní kan leader my your leader kinní kan is your leader. ṣé èmi àdúró ní Nàìjíríà yẹn máa dúró lórí ẹsẹ̀ mi lógùn state ọmọ àlè Kóìkí yà wá láti Jẹ̀bú á lóun fẹ́ jẹ kankan lógùn state. ẹ pè lọ́mọ àlè ó mọ bàbá ẹ kò sọ́mọ àlè kan lẹ̀. pátápátá ẹ máa gbọ́
Ìjẹ̀bú ẹ̀yẹn local government Ìjẹ̀bú ló ti máa sọ̀rọ̀ torí bọ̀ dáì làwa sì jẹ́ kò dẹ̀ ní ṣáájú mi mẹ́ran nínú àwo mo máa ń wò wọ́n tó bá láwọn àwọn so kò lè tún ṣáájú yín mẹ́ran nínú àwo. láyéláyé wọn bí bàbá ẹ̀ rí àbúrò ni mi jẹ́ fún màmá ẹ̀ ṣé àbúrò yìí ẹ̀ ni mo jẹ́ mi ò ń ṣẹgbẹ́ Kóyìkì mi ń ṣẹgbẹ́ Dára gbogbo wọn yẹn tàbá ń kọ́ra wa lé lórí iye kò ní èèyàn ọmọdé náà lè mẹ́ran nínú àwo. ṣáájú èmi ẹ mọ̀ pé last name mi yẹ mọ̀ pé ọmọ olóyè ní mi lábẹ́kúta ṣá èmi ti gbọ́ o bí abẹ́ ṣe máa ń yín bọ́lẹ̀ yín ti wá náà. ó máa nà yín bí kúkú torí ẹ̀ tó bá gba yín bú tẹ́lẹ̀ dúró wájú ẹ̀ sọ̀rọ̀ tó bá kóyà fún yín. tani Láyọ̀mí. ibo la gbólé tiwọn ní Ìjẹ̀bú àbí ní Èkó mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀ láti yẹjọ́ yìí mi ò fẹ́ sọ torí pé mo gbà tó ti mọ̀kọ́ mọ̀ Ìjẹ̀bú ni but tẹ́yìn bá fi lè bọ́ ta tẹ́ni ọmọlógo bá fi ń sọ̀rọ̀ àmọ́ tẹ́ ń sòdè tẹ́lẹ̀ ń sòótọ́ kí ló tẹ́mi ò lè bọ́ ta kí n sòótọ́. kí ló dé tí mi bá ṣe ọ̀tọ̀ Ọlọ́run ni mí tí mi bá ṣe. ọ̀tọ̀ Ọlọ́run ni mí tí mi bá ṣe mo gbọ́dọ̀ sòótọ́. ṣé mi ni ṣé Èkó ni ẹ fẹ́ sọ ni bóyá Abẹ́òkúta mi fi bẹ́ẹ̀ lọ lé náà ẹni but àti Ìjẹ̀bú àtàbẹ́òkúta mi òun kọjá àyè ni but mo nílé lógùn state mo nílé ní Lagos state ibo ló ti fẹ́ mu báwo ló ṣe fẹ́ ṣe ọ̀nà bó ló fẹ́ gbégbà ẹjọ́ ẹ torí tọ́lọ́run ọmọ àlè ó jókòó mẹ́yìn ó gba ogún àwọn ó gbá àwọn èèyàn olóbùkún ni ó gbá àwọn èèyàn ní ojú gidi gan ẹ máa rẹ bọ̀ ẹ máa rẹ bọ̀ ẹ máa mú bọ̀ ìní ń wò mo rẹ́kẹ́ mò ń wò ó mo rẹ́kẹ́ àwọn ará London àti Amẹ́ríkà mo sọ fún yín àwọn ọ̀nà gọ́ọ̀jù ẹ bá mọ tán dá ní Amẹ́ríkà yìí in fact Nàìjíríà gan tó bá dáwọ́ yẹn fún Nàìjíríà láti san gbèsè Nàìjíríà gbèsè Nàìjíríà àti fẹ́ san tán. owó tí gbèsè tí Nàìjíríà jẹ owó tí Kóyìkì gbà ó yẹ kó ti san gbèsè Nàìjíríà tán. owó wo náà ṣé lè san gbèsè Nàìjíríà ni ṣé Kóyìkì ló jẹ Nàìjíríà ń gbèsè ṣé Kóyìkì ló jẹ gbèsè àwọn Tinubu àǹkó àwọn sẹ́nétọ̀ yìí àwọn gómìnà yìí tí wọ́n kó gbowó Nàìjíríà jẹ. àwọn pípù kan wà ní Texas ní Amẹ́ríkà ní bíbá ẹ mọ iye tán sẹ́ndì sí àkáǹtì Kóyìkì nítorí kọ́ọ̀sì Yorùbá nation our boys. Báwọn náà ṣe gbogbo kan sẹ́ni tó bá fi inú kan ṣe wọ́n máa láwọn lọ dalẹ̀ so ẹni tó bá dó lórí òtítọ́ wọn ní máa sọ pé ẹ jẹ́ ká máa fún lówó every month ẹ jẹ́ ká máa ṣe lórí ilé tó kàn máa yọ owó sínú àkáǹtì wọn ní ṣe yẹn. ẹni kí Kóyìkì bọ́ síta gbangba ó lóhun owó tóun gbà lọ́wọ́ àwọn èèyàn ó dín ní 20 billion. ẹ̀dìdì rọ̀ bí Kóyìkì á rí 20 billion lárí pẹ̀kẹ̀lẹ̀ yóò rí pẹ̀kẹ̀lẹ̀ bí ẹran yóò bí tó bẹ̀ yẹn. ẹ̀rọ máa lè lẹ́nijọ́ mẹ́ta tó máa ṣọ́ àwọn ọmọ ẹ̀ tó ti mú orange juice àti mílìkì ní UK tí òrò owó ra àmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóṣì. ṣe ló wá lọ́rẹ́ juice èló wá lọ́rẹ́ juice wọn fáwọn ọmọ ní orange juice bẹ́lẹ̀ ni àtúntẹ̀ bá ló kílé. ẹ̀rí tètè wèrè ti pọ́ǹsì tẹnu gbogbo ẹnu ẹ̀ ti pupa ọmọ àlè ani 477 super sharp owó oúnjẹ tó ń wọ wèrè ta ló rún ẹ níṣẹ́ owó oúnjẹ ta ni ẹ wò ẹ má ṣètàtẹ́ni ẹ má support nǹkan tó bá dá o ṣebí Jẹ̀bú ló ní èpè lọ́wọ́ ẹni kó bọ́ ọ̀tà kó wá ṣépè Jẹ̀bú fúnra ẹ̀ tí ó bá gbà bẹ́ẹ̀ lọ nínú àkáǹtì owó tó gbà kó wá sọ bó ṣe náà ṣíọ àwa ti gbọ́ tẹ bá ní kó gbà tó bẹ́ẹ̀ o àwa ti gbọ́ a máa wòran kò kú sówó mi ń bẹ̀ ṣáì nìbẹ̀ so mi gbogbo tọ tẹmi mi ò fún cover mi ó ní mi gọ. gbàtẹ́ ìwà fún báwo lè ti wá mọ̀ pé 20 billion ló gbà sẹ́yìn ó gbowó lọ́wọ́ nígbà bẹ́ẹ̀ Kóyìkì á gba 20 billion láwa rí bẹ́ẹ̀ yẹn 20 billion máa lámà pé. ọ̀gá rẹ̀ Sàámú Alájọ tó wà Kútọ́nù sóun gan rí 20 billion gbà. ọ̀gá àgọ́ ò ní jiyàn pé kò gba tó fi di spokesman ara àwọn ọmọ àlè méjì sẹ́rí ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ká fi ọ̀rọ̀ lé ọ̀rẹ́ ká ṣe kí gbogbo oṣù ẹ̀ láyé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó bá ti ń ṣe àárọ̀ ọ̀sán alẹ́ mẹ́ta lójúmọ́ ló máa ń ṣe gbogbo báwọn èèyàn ṣe ń rẹ́wọ́ sí tó ń rẹ́wọ́ sí. ó máa ń jó yín lára. ó máa ń rẹ́wọ́ sí tó ń rẹ́wọ́ sí. ó máa ń jó yín lára bó ṣe ń rẹ owó pọ̀ síbẹ̀ yẹn bó ṣe ń rẹ owó sí. mo rò pé kọ̀ńténà bíi
30 container ló máa fi ra bọ́n wọlé sílẹ̀ Yorùbá ní àṣé irọ́ ni ọ̀nì ìrànlọ́wọ́ àwọn wèrè mo tún wò ó pé irọ́ ó rú mi lójú mo tún wò ó pé irọ́ ní sẹ́ẹ̀ irọ́ wọn ò gbọ́dọ̀ bá ra nǹkan kan àwọn wèrè wọn ò gbọ́dọ̀ bá ra nǹkan kan àṣé irọ́ ni àbọ̀ṣe lọ mú Sunday Igboho ìjọ tí Sunday Igboho kọ́kọ́ ní téèyàn 100,000 1 million bá wálé òun tí àwọn bíi mélòó kan bá lọ wọ́n lọ àfẹ́ẹ̀rí lọ ní mo ló tiẹ̀ dá báyìí mo lẹ́yìn ẹrù ti wà ńlẹ̀ báyìí ẹrù ti wà ńlẹ̀ àṣé Saka máa ń jẹ ní gbogbo ẹ. inú mi mà ti ẹni tí mo mú dódó gbà náà. èmi kan ti rò pé àwọn eruku ti ya pàtì bá. èmi tí mo ti mọ̀ pé lórí Ọlọ́run gbọ́ mo mọ̀ pé lórí irọ́ ni. kọ̀ńténà ti wọlé àṣé irọ́ ní gbogbo ẹ má tàn láyé jẹ. ẹ̀ẹ́dẹ̀ wàá mú Ọláyọmí lẹ wá mú báyìí láti pé ẹ̀yin àti ẹjọ́ ọmọra tẹ́lẹ̀ lẹ wá fún ọmọ ọlọ́mọ pa báyìí tẹ́lẹ̀ ló gba 20 billion. Akíndé o lè sáàmù ni ọ̀bọ yẹn o lè gidi ni mi ò blame ẹ̀ náà ó rẹ́sẹ̀ wèrè òògùn sọlọ́gbọ́n ló máa gbé tiẹ̀ dúró ṣé ẹsẹ̀ tèmi náà máa bù yóò já àwọn diaspora tó wà gọ́líbù tán rẹ́wọ́ sí náà jókòó kọ́ ní wèrè mi ni àní tó kọ̀ jẹ́ lómi wà lamẹ́ríkà yìí ó rí gbogbo ẹ̀ ṣe ń lọ ní Amẹ́ríkà wa àti àtàwà yìí náà kò tí ẹ̀ dẹ̀ rò ó pé wèrè mi ìbáwọn náà ṣe ta ló ń gba ìjọba kankan ta ló ń gba government nation kankan tí United Nations ní máa sọ̀rọ̀ wọn èmi ń wo every week ni mò ń wo what is going on in United Nations kí ló ń ṣẹlẹ̀ ṣọ́ọ̀tì ẹ̀rí ti Nàìjíríà rò Yorùbá nation rò wọn ò rí nǹkan kan rò ẹ̀dẹ̀ jókòó ẹ̀ ń gba nation ẹ̀fẹ́ gba nation nínú Kútọ́nù yẹn náà ẹ̀ tún ṣì ń gba nation nínú Kútọ́nù yẹn ẹ múra sí o. wọ́n mà ti ń ṣe wọ́n ti ṣe passport but wọ́n wá fi flag yìí. ta ló bá yín gbà ta ló ń gba passport àwọn olóògbà passport yẹn passport kí ni. wọ́n ṣe bàbá ṣe jáde wọ́n lọ gbé fún Sunday náà bí tó wà torí tó fẹ́ nínú kan tẹ̀ wá mú flag mọ̀ pé flag Nàìjíríà pẹ̀lú orí olókùn yẹn ni wọ́n fi ṣe. ṣe fẹ́ gbọ́ Tinubu gọgọ tó bá gbéjọba fún ní May 29 kò lè declare Yorùbá nation torí United Nations ní accept ẹ̀ dìdìdìdìnù kò lè tó bá declare kan wá fi kàgbọ́n mi kódà kí Òbí wọlé kò lè declare Biafra. wọn kì í ṣe òṣàlódò kí làbẹ́ wọn lè pín wọ́n lè ṣe wọ́n lè make amendment ni pé bóyá kan ṣe nǹkan bọ̀ Tinubu bí mo ṣe wèé lè ṣe nǹkan kan. àní kò there is no ways there is no headway there is no true way kò solution fún Yorùbá nation ẹ kò it's never going to happen mo sọ fún kékeré gbàgbé báyìí ó máa happen bọ̀ kì í ṣe sẹ́ ẹ máa gbọ́ ó máa happen bọ̀ kì í ṣe àwọn èèyàn ó máa wáyé. kẹ́rì ibi tí bó ṣe lè happen rèé Nàìjíríà lè pín yẹn má get me wrong Nàìjíríà lè pín with the collaboration of the Senate and the reps gbogbo àwọn àjọjọ́ òkàjọ máa pín lókè ńbẹ yẹn ni Tinubu ò lè dá pín. àlàyé náà ni mo sọ Tinubu ò lè pín bó ni Tinubu ti fẹ́ pín. kò lè pín àwọn tó ń ṣe Tinubu ló máa bá wọn pín Nàìjíríà ó mọ̀ pé Tinubu ò lè bá wọn pín. Sunday Igboho ò lè gbà á Sunday Igboho bá ti dúró nípa àwọn DSS ìjọsìn ẹ̀ kó fàyà gbogbo kó pa wọ́n ìyẹn ìgbọ́ ló ṣe sọ pé ọba abo àbí ògbóni kíní kankan náà ní wọ́n mú mọ́lẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ ibo ṣé Sunday Igboho ló gbogbo ó lóògùn gbogbo àwọn èèyàn lọ́dẹ yé tán láyé jẹ Yorùbá tó fẹ́ gba Yorùbá nation àwọn Yorùbá yẹn náà kọ́ ló lọ sọ àṣírí Sunday Igboho fún àwọn ọlọ́pàá àti DSS tó wá bó ṣe ń rìn ibi tó ń sùn sí ibi tó wọlé sí àwọn tó wà ń bẹ̀ bọ́ ṣe ìbílẹ̀ ẹ̀ ṣe rí ṣebí Yorùbá náà lẹ́ni tó wà ń díẹ̀ ẹjọ́ ẹyẹ tanra wa jẹ náà ẹ jẹ́ ká má máa tanra wa kò dáa ẹ kàn ń tún àwọn èèyàn kan ẹ kàn gbé ẹ kàn fún wọn ní hopeless effort ní gbogbo ẹ̀. ẹni tí mo ń jà poro èmi gan ń jà poro yàtọ̀ fẹ́yìn tẹ̀ wá èmi gangan ń jà poro mo ń jà poro wọ́n tún wá ní kí n sọ̀tọ̀ pẹ̀lú aporo bí sẹ̀dẹ̀ kan fi bẹ̀ mí kán bẹ̀ mí kí n mọ́ bínú kán bẹ̀ mí kán wá ibi tí oríkì mi wà tó kí wọ́n bẹ̀ mí lákọ́lákọ́ kán bẹ̀ mí lábolọ́bo kán waste time mi wọ́n tún fẹ́ máa bú mi. Sista Tẹ́ni ṣe fẹ́ gbọ́ Sista Tẹ́ni ṣe fẹ́ gbọ́ tó bá tiẹ̀ bẹ̀ yẹn ò ní gbọ́ ẹ mọ reason tẹ́ fi fẹ́ gbọ́ ẹ̀yin finú kan ṣe Yorùbá nation yẹn láti lẹ̀ lórí iná believe kó máa possible àwọn ń gbowó ẹ ṣe tẹ́ fi ní gbọ́ tó ó máa dùn yín gbogbo wọn bá tó tẹ̀yìn gbà tẹ̀yìn fi ránṣẹ́ sílẹ̀ ẹ fi ṣe lé kálẹ̀ yìí náà mọ̀ pé bó ṣe káná jẹ́ yìí sí i láti lẹ̀. ẹ má sẹ́fẹ́ gbọ́ mi ká ní mo mọ̀ pé kán tó sọ fún mi pé òkè o election la fẹ́ fi ṣe o election la fẹ́ fi ṣe kì í ṣe pé bóyá a máa gba Yorùbá nation yẹn gangan o but a fẹ́ fi Ọlọ́run gbọ́ kò sédè tó máa lówó lọ́wọ́ tó mi wọn lè lówó Sunday gbọ́ lè lówó tó mi because ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ọ̀tọ̀ ni ẹ mọ̀ pé mi mọ bọ́ ṣe ń gbàdúrà màá mú ti pásítọ̀ wọlé
àmútàfà wọlé màá mú ti pò sọ̀rọ̀ tí sọ tí ò lè jáwọ́. ẹ máa gbọ́ tó bá yé yín láti lẹ̀ ìyẹn tó bá yé yín láti lẹ̀. òun náà ni mò ń sọ ṣe kankan náà sọ fún mi. ọ̀nà tán fún yín ẹ̀yin wá ń finú kan lọ ṣe. màá tó rówó tèmi màá tó rún síbẹ̀ owó tó yẹ kí n tó fi jẹ màá tó fi sí. àwọn dẹ̀ tí mo táwọn ń ṣe ó mọ̀ ṣe ní ọlọ́run jẹ́ kẹ́ni tó gọ̀gbọ́n kọ́lọ́gbọ́n lè máa rí nǹkan tún jẹ àwọn ọmọ tó ń ṣe jàǹbá tàfú jàǹbá rẹ̀ lùkọ́ wọn tó kó rẹ̀ báwo kílíkì wọn tó kóra wọn jọ. ṣèbí dára ló máa gbéyàn wá sórí iṣẹ́ ló máa ní bàbá mi o kinní kan o olórí pẹ́tẹ́ kí ẹlẹ́sẹ̀ ṣe kinní kan òun náà ló tún máa yẹ̀yẹ́ onítọ̀ bàbá lẹ́kìtì owó ògbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá lẹ́kìtì mọ́ra àwòrán mo fọwọ́ lẹ́rán mo wù ẹ̀ pé ọlọ́run ṣẹ́rí àbòsí àtúbọ̀tán alábòsí òun dáa ìyá onítìrì mi sọ mo dúpẹ́ onítìrì woman yẹn tún bọ́ta ó tún fẹ́ help èpè àtàbíọ́lá àti gbogbo ẹ̀ náà rọ́lé pé nítorí woman yìí even though pẹ́yìn gangan ẹ̀ rí other ways ẹ̀ rí means ẹ̀ mọ kí ló kàn kò yé yín mọ́ ẹ kàn ṣàjọpọ̀ tọ́nú káwa ṣáà máa rẹ̀ ṣe owó oúnjẹ ká máa san owó hòtẹ́ẹ̀lì anyway tó bá yá àwa náà máa gbọ́n ṣá ẹni tó bá ti ń wo ṣóò yín nu wọn máa tètè gbọ́n bẹ́ẹ̀ nìkan pé nìkan fowó kò sẹ́ni tó máa dá nǹkan kan mọ́ ṣé lè tẹ́ ẹ fẹ́ gba Yorùbá nation lọ dìbò fún Tinubu ṣebí dára ló bọ́ ta níjọ́ Friday before Saturday election kankan tó ní Yorùbá ò ti fẹ́ gba Yorùbá má jẹ́ kí yíbo gbà táwọn ìyá kan l'Amẹ́ríkà ń bí láti ní Canada tó ní ẹ jẹ́ ká lọ dìbò fún APC tó rọ ọmọ yín níbọn Sanwó-Olú tó rọ ọmọ yín kálí APC gbẹ́lòmíì ilé àtúgbọ́ àní òkè torí ẹlòmíì Sanwó-Olú tó rọrùn yín níbọn jọ tẹ fẹ́ lọ ṣe campaign rally ilé kò tọ́ lẹ́kọ̀ọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá. wọ́n pọ̀ ọmọ ní Monday ọjọ́ Ajé wọ́n pa ọmọ yẹn wọ́n rókù ẹgbà àwọn náà wá ní kán lọ fún kán mọ̀jẹ̀ bàbá náà sọ wọ́n ní kán lọ gbà fọ́ọ̀nì gan. ìgbàtẹ́kọ̀ kì í ṣe ilẹ̀ Yorùbá báwo ló ṣe wá kàn wá àti Ìgbò bá gbàbẹ̀. àbí o kí ló kàn wá. báwo ló ṣe kàn Yorùbá nation tí Ìgbò bá gbàbẹ̀ báwo ló ṣe kàn wá ẹsẹ̀ Ìgbò ọba àgè báwo ló ṣe kàn wá náà. ẹ má jẹ́ kó gbé kó má jẹ́ kó gbé kó ẹgbẹ́ Yorùbá nation náà ti sọ fún tẹ́lẹ̀ pé kó ń ṣe Yorùbá ẹ lè fowó kó develop anywhere ló bá tán so báwo ló ṣe wá kàn wá káwọn ló ṣe kàn gbé Yorùbá nation. ẹlẹ́gùsì sọ́dà ẹlẹ́gùsì àtàlátàróró ó ní bẹ́ẹ̀ bá máa gba Yorùbá nation yín ó ní kì í ṣe ó ní ọ̀dọ̀ àwọn òbí ẹ̀yin ìyẹn lẹ wá sọ fún pé kó mọ̀ jẹ́ kí Yíbò gba Èkó ẹ lọ dìbò sẹ́ẹ̀mọ̀ káwọn Yorùbá nation náà kọ́ bẹ̀rẹ̀ kàmpéènì inú àárín wọn náà ti bẹ̀rẹ̀ kàmpéènì mọ̀dàrú sẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ àárín wọn náà ti bẹ̀rẹ̀ kàmpéènì mọ̀dàrú yìí ọ̀dọ̀ wọn náà gbé wá. sista tẹni ta ló ń jẹ́ kí Yíbò gba ilẹ̀ Yorùbá Èkó yẹn bóyá Yíbò àti Ẹ̀gbá wa láyè ká ṣe kàmpéènì Yorùbá nation wa àbí o ẹ̀ bá ti dẹ̀ ká tiẹ̀ ṣe ń jẹ káàkéèdì direction wọn ká lo fresh blood. ṣebí Tinubu bàbá Sanwó-Olú gangan tó mú Sanwó-Olú àṣẹ bóun gan lù sílé ẹ kí wá ló dé jẹ́ ká yọwọ́ ká ṣe sanwó góòlù lágbo ká wò bóyá máa rí Yorùbá nation rally wa ṣe àbí campaign wa ṣe tí Ìgbò bá wà bẹ̀ tó Yíbò ò ní stop wa ọmọ Yíbò yẹn ò ní ṣe but pẹ̀lú ẹ̀ ní ìsìn ọdún mẹ́rin Sanwó-Olú yẹn má tàkẹ́ fẹ́ lọ ṣe Yorùbá nation rally lẹ́kùn ẹ̀ lódì kankan ṣe ń bẹ̀ o. so tẹ bá ṣe ìrẹwò sí tẹ ìrẹwò sí pẹ fẹ́ gba Yorùbá nation kì í ṣe kó ẹ nídẹkọ wọn máa rọ yín níbọn ni o lóòótọ́ mo sọ fún yín yẹn ó kẹjẹ fún ilẹ̀ kẹ máa ṣiṣẹ́ òyìn lọ o. ayẹta wà wọn láyẹta a ní ayẹta àti òkígbẹ́. ṣé wọ́n pariwo ṣé wọ́n parọ́ títí pé gba October 2020 àwọn òpààyàn lẹ́gbẹ̀ẹ́ anybody kú ṣèbó lọ sórí ṣebí Sanwó-Olú lọ sórí AIT kó gba àwọn tó kú lòun ti lọ compensate family wọn lẹ́yìn. anyway ẹ jẹ́ kí mi fi yín lẹ̀ ọ́ níta o. ire o ó kọjá bẹ́ẹ̀ kí ló dé èyí tẹ̀sí ẹ̀kọ́tì rẹ̀ ṣe ẹ̀jọ́ ẹ̀ ni ṣe ẹ̀gbádùn rẹ̀ ni ṣe ẹ̀gbádùn rẹ̀ ni tó sọ̀rọ̀ ni ó kíìpù kọ́pìnì tèmi o ìmọ̀ parọ́ fún yín orí mo ti fẹ́ máa sùn èmi ti fẹ́ máa sùn lórí ìjókòó ó kíìpù kọ́pìnì mo gbádùn ọ̀rọ̀ yẹn bọ́n tẹ̀sí sọ̀rọ̀ ló fọ́ọ̀nì sí ní tèmi Yorùbá gbogbo aṣọ kọ́là aṣá lórùn inú ìbòjì ló yẹ ká aṣá sí à ń gbọ́ yín sá o. ẹ mọ̀ ká lẹ́ o ẹ kú ètò. ẹ kú dédé àkókò yìí kẹ́ ẹ. ẹ wo gbogbo ojú mo tiẹ̀ fẹ́ sọ gan ó pèsè ẹ rí ní time fún last caller yẹn gan. now ṣe rí yẹn ń sọ bó ṣe ń sọ wájú ló ń sọ ẹ̀yìn lẹ́nu ìwé ẹja jẹ̀dí sẹ́gbẹ̀ẹ́ kan. lórí ọ̀rọ̀ ti Maureen èmi gan dá
lọ́wọ́ yẹn gbà parí ntí Ìgbòho lọ ṣe ní gàngàn tó lé Ṣẹ́ríkí lálẹ́ ẹjọ́ yẹn I contribute almost £46,000. Now mo rò pé Sunday Igboho ó wá lọ sí Germany ló wá ní torí mo mọ̀rin wá pè é ló wá gbé call ẹnìkan tó wá wà lẹ́gbẹ̀ẹ́ ló wá bí ní Igboho wá bí pé ló ní van tán fẹ́ rà fáwọn yẹn Sunday Igboho wá ní 11 million naira mọ̀rin ní àsọpá àfòyín lówó irú mọ́tò wo lẹ fẹ́ la sọ àwa láàrá fún yín bó ṣe ní Ìgbòho ṣàdá sí rọf ìyẹn wá lọ bẹ́ẹ̀. ok àwọn bí wọ́n lè rè pé àwọn fẹ́ ra mọ́tò yẹn fẹ́ gbé mọ́tò yẹn wá ni àwọn wá làwọn fọ́n rò kówó ni wọ́n kó fáwọn. Exactly ibi ara ti ń fún mi nìyẹn mo jẹ sára ṣé wàá rí bò di bí ijọ́ kẹta torí mi lè má wò mọ́rin mo wá di bí ijọ́ kẹta ni àṣàwọn kan wọ́n ti contribute 2.5 million naira sákàǹtì Koiki ńgbà kan sọ pé wọn ò oúnjẹ jẹ kán lébi ń pa wọn. àdà fún yín inú mi. táìmù yẹn dẹ̀ ni wọ́n sọ pé Aláàfin gbé 30 million fún wọn sẹ́ǹpọ́dọ̀ Aláàfin náà ti ń bọ̀ ń gbà yẹn tó fi sọ̀rọ̀ sí ọba Ọ̀nífẹ̀. táìmù yẹn náà ló sọ̀rọ̀ sọ́wọ́ wọn pé Ọ̀ní gbówó fún wọn ń gbà yẹn. ṣe rí mo máa ń sọ nǹkan kan sí sátẹ́ni ẹ̀mí irọ́ ìgùn ẹ̀mí irọ́ lè lọ títí ṣe rí second tó tọ́ bá máa dìde báyìí yóò tún yálẹ̀ fún àpẹẹrẹ ẹ wo Nàìjíríà tá à ń pariwo ẹ̀ irọ́ ni wọ́n fi pilẹ̀ ẹ wo ọdún tí ó ti lé ní 100 ọdún o ẹ wò bá ṣe mọ̀ pé àṣírí ló ń tú yìí òótọ́ ti lé rọ́bá òótọ́ ló lé irọ́ Nàìjíríà bá ní gbogbo ẹ fi sílu atáyàn yẹn yìí ẹ jẹ́ wá sọ fún yín kọ́ọ̀lù tó lọ sí tó rò pé kíní gbogbo ayé mọ̀ pé irọ́ ni ṣé mọ̀ pé irọ́ náà ló irọ́ ń parọ́ fúnra gbogbo ẹ̀ rà túbọ̀ tán gbogbo wọn ẹ máa bí tó bọ̀. Adẹ̀gbọ́ngbà tí mò ń rìn náà pé tí wọ́n ní pé lónìí how much is 2.5 million how much is. ó dá padà tó sọ pé ó pẹ́ Ọláyọmí níta public ìjọ yẹn pé wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n ti ẹ̀ dárúkọ àwọn èèyàn káwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ tó fi ní how much is ní publicly. Sista Tẹ́ni Koiki ò ní wà kí ni bẹ̀rù gbáǹtọ́ bí a ṣe yẹn kò ní ìwà kankan torí mo wà lórí program jọ yẹn tí Sista Maureen pé Mr. Koiki I think kọ́sì demand fún àwọn tó ń dá 2.5 million ṣé ẹ rí tó ṣe Koiki ni pé ó fẹ́ jẹ owó yẹn mọ́lẹ̀ I'm sorry to say this I might be wrong and I stand to be corrected tẹ́ ẹ bá rí bó ṣe ṣe níjọ́ yẹn torí mo wà mẹ́gbà pé how much is that money kí ni kan sẹ́yìn náà kàn wí ní fọ́ọ̀dì. àwọn kan ti fún wa lówó ọ̀kadà tán ti rọ ọ̀kadà mẹ́ta àwọn kan ti fún wa wò pé ìjọ ẹ̀ ni mo rò pé àwọn kan ti fún yín ju 2.5 million lọ yé olúwa o. ṣe rí bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí àwọn èèyàn náà wá fún wòtòwòtò yéé ìparìpà kí á ló dá owó yẹn padà kí á ló dá owó yẹn padà. lọ pè ní nàmbà àjọ àjọ mọ ó rí fọ́ọ̀nì owó yẹn o ìta inú wa bí Maureen mọ̀tòrí ẹsẹ̀ pé tí Maureen gan láti máa bú sẹ́kún lórí nígbà táwọn kan ṣe ṣó fún pé àpò Maureen dẹ̀ fi kíní hàn wá lórí kí lórí ibi tá à ń sanwó sí gbà yẹn o ṣé GoFundMe àbí ìkan Maureen dẹ̀ fi kíní yẹn hàn wá tó ń fi hàn wá bówó yẹn ṣe ń lọ káṣá mọ́ pòpò lọ́lẹ́ lóró bí Maureen ṣe mọ̀pọ́ mo ń dó ní inú ìpẹ́ bí wọn wọn bá ti rí nǹkan tí ọ̀tẹ̀ ọlọ́run bó ṣe owó mi gbọ́nkálukú ló dáwó èmi gbáwó tèmi o gbogbo everybody ló gbowó ẹ̀ tí GoFundMe rí fọ́ọ̀dì owó yẹn padà fún everybody ẹ̀yin náà wá wò ń wá sọ nǹkan kan ọlọ́run rí ọkọ̀ kálukú o àtẹ tó ń sòótọ́ àtẹ tó ń parọ́ ọkàn yẹ pé mò ń bọ̀ wọ ọlọ́run ó lè mọ̀ ìyá lógún ọdún ní Sista Tẹ́ni mò ń bọ̀ wọ ọlọ́run ó lè mọ̀ ìyá ní 20 ọdún
ṣùgbọ́n tó bá dé ayé ẹnu ọkàn ya gbogbo ayé ni Ọlọ́run ti rí i pé òkùnkùn àti ìmọ́lẹ̀ ò lè jọ ṣe ẹ wo 46,000 tó bá yẹ pé lórí òótọ́ ni so owó yẹn fẹ́ kán sẹ́ndì ẹ̀ sákàtì tí kẹ́ bọ́ ṣe balabala bẹ́ẹ̀ torí mo wà lórí platform yẹn aláàfẹ́ ra mọ́tò ni pé ká máa fi gbé àwọn èèyàn lọ bí rálì jẹ́ tá a sọ nìyẹn iṣẹ́ pa fẹ́ fún yín lówó mo rí dẹ̀ ń hámọ̀ ẹ̀ ìyẹn wá ló ń bí wọn nú ara tó ń bí tẹ́ ẹ bá lójú kó ìkíbò ṣe lé kókókó how much is that money mo ní ọmọ ilé ìṣeré ó ṣe rúdù báyìí kọ́ gbẹ tẹnutẹnu yẹn ẹ lọ wádìí bàbá rẹ̀ kó ìkí ẹnu rò gbẹ ó ṣe kùdùrù ní ó ṣẹnu kùdùrù ní bí ìdí ìgbà kò ṣe kùdùrù bí ìdí ọkọ ẹ mọ ìdí ọkọ ṣe mọ pé ọkọ ṣe pé bí tán máa ń ti pánu ọkọ yẹn bọ̀ ìsàlẹ̀ rẹ̀ á ṣe kọ̀ǹgọ̀ níbi kọ̀ǹgọ̀ á ṣe kùdùrù bẹ́ẹ̀nu rẹ̀ ṣe rí inú kò ṣe bí ìdí ọkọ ni. bẹ́ẹ̀ ni etí ẹ̀ ọkùnrin yẹn ó ńlá pléètì ìyàwó ẹ̀ ni ẹ má ti ńlá pléètì. ẹ má sọ̀rọ̀ lọ́wọ́ ní àwọn àwẹ̀. èmi pléètì mo dákọ̀ ìyẹn lè jẹ́ kọ́fà wọn lá pléètì anyway káwá gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan lọ wádìí Kóìkì ọmọ olóyè Kóìkì ọmọ olóyè tí wọ́n ti bàbá rẹ̀. mo wà pẹ̀lú yín jàre. ṣé ẹ wà pẹ̀lú mi? ká lọ wádìí bàbá ẹ̀ wò nígbà òbí sì ń jẹ́ òbí ẹ jẹ́ n bí ń kó ẹ̀ṣẹ̀ kan ṣé èèyàn fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ owó tó jẹ́ pé owó tó legitimate ni ọmọ ju bọ́ńdù owó tó fi ọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ ọmọ ju fẹ́lẹ́rẹ́ kí ni yẹn gba èrò náà ẹ má jẹ́ atara wa jẹ́ àwọn òyìnbó ń gbà mí gan bí ẹ bá jẹ́ kọ́ọ̀tù orí burúkú wá dájú ẹ kúrò wọ́n. Kóìkì bàbá Kóìkì fọ́ọ̀tì tó lè kìyàn nígbà ẹ̀yin gan ẹ ti oh my God. a gbọ́ wọn ní kí wọ́n lẹ́ni tó ju bẹ́ẹ̀ nìyẹn pé kò sóò ní bàbá tiẹ̀. wẹ́ mọ́sá àti Kóìkì mọ́sá tẹ̀ mọ́ra wọn ẹ̀jẹ̀ mẹ́jẹ̀. wọ́n ní bàbá tiẹ̀ wà ní UK. wẹ́ ìyá rẹ̀ mo mọ̀ kó wà ní UK kò dá gbogbo ìyá rẹ̀ ní mọ́mọ́ wà. so ṣe wá wo lórí Yorùbá Nation Sister Tenny ṣe rí ẹjẹ man tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan tí mo lọ́rọ̀ ẹ̀ pọ̀ yẹn now tó ń sọ pé àwọn kan tí wọ́n kó wọn tí kó wọn lẹ̀ ni mo sọ pé kò wà current ẹ wo ìgbà tí wọ́n lọ ṣe occupied wọ́n lọ kó àwọn èèyàn wọ́n má ṣe mistake wọ́n dọ́gbọ́n tẹ̀ wọ́n ni now wọ́n dẹ̀ ti release ǹjẹ́ mẹ̀sùn tán fi inú mi dùn pé iná dẹ̀ ti ṣe analysis lórí kíní yẹn fún mo watch program yìí tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yẹn ni with the situation of Nigeria ṣe rò pé wọ́n fi hàn pípù yẹn lẹ̀ mo béèrè ni o. wọ́n mọ̀ pé etí ìyá yẹn gbé dání ó ti so àwọn lọ́pọ̀ ọkọ ṣùgbọ́n tí. wọ́n lè fi wọ́n lẹ̀ because àwọn ọmọ yìí ò jalè wọ́n fi ẹ̀sùn rọ́ lé wọn lórí ni wọ́n bá àwọn èèyàn míì wọ́n fáwọn míì sílẹ̀ náà kí sáwọn nìkan náà kọ́ máa kó náà ṣé bọ́n káwọn èèyàn wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n káwọn kan náà nìbàdàn ní pàǹtí wọ́n fi wọ́n lẹ̀ so kì í sáwọn ọmọ yẹn nìkan náà máa kọ́kọ́ wọ́n kó mẹ́ni àwọn ọmọ wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀ láti. gẹ́ẹ̀dì tí mò ń sọ pẹ̀lẹ́sùn tí wọ́n fi kàn wọ́n yẹn tírísẹ́nẹ́gbọ̀ àǹfẹ́ lónìí wọ́n máa padà gbé kúrò lórí ẹgbọ́n mi wọ́n máa gbé kúrò lórí wọn wọ́n máa gbé because ìdí pípé kì í ṣe àwọn ọmọ yẹn wọn ṣe nǹkan tí wọ́n sọ wọn dá wọn jalè wọn ṣe wọn kan wọn wá ń fi irú àwọn ẹ̀ àti pé àwọn ọmọ yẹn kì í ṣe pé bóyá pé àwọn sọ̀rọ̀ lọ pààyàn ni wọ́n jalè ṣé bọ́n ṣe rálì lásán ni wọ́n dẹ̀ àti pé àwọn ọmọ tó tún wá gbé kì í ṣe àwọn ọmọ tí wọ́n ní wọ́n bà nǹkan jẹ́ ilé náà ti lọ mọ́ àwọn ọmọ eléyìí wọ́n fi fóònù tàn wọ́n wá ni so ẹ̀sùn àwọn ganan tó máa sún tó lè sún wọn pẹ̀lú tí wọ́n bá rí lọ́ọ̀yà tó gbóná wọ́n máa fi wọ́n lẹ̀ náà yẹn ò mí pé bóyá pé wọ́n lè fi wọ́n lẹ̀ ọmọ fẹ́ fi ṣe fẹ́ gbọ́ mi tí n bá sọ fún yín pé àwọn tó wà nídìí ọ̀rọ̀ yẹn tó fi lọ fi ẹ̀sùn yẹn kàn wọ́n ẹ mọ̀ wípé ó ní òkò tá a jù ní ká ju òkò sáárín ọjà wọn ò mọ̀ para lé àwọn ló máa mú un tó ṣẹlẹ̀ nìyẹn ẹ kọ́kọ́ gbàgbé pé bóyá màmá kan gbé kinní kan dání ló jẹ́ kan fi màmá kan ló jẹ́ kan fi wọ́n lẹ̀ o ẹ kọ́kọ́ gbàgbé yẹn tó bá jẹ́ yẹn ló jẹ́ kan fi wọ́n lẹ̀ ó yẹ kí wọ́n lè bẹ̀rù láti sọ pé bóyá kẹ́nìbọ̀dì kó ti jáde kí wọ́n lọ sí nǹkan tó wù wọ́n kán má harass anybody ẹ̀kíní nìyẹn máa wá gbọ́ mi ẹlẹ́ẹ̀kejì sẹ́rí àwọn tí wọ́n jẹ́ kí wọ́n fi ẹ̀sùn burúkú yẹn kàn wọ́n wọn ò mọ̀ pa àwọn ọmọ tàwọn ni wọn ò mọ̀ pọ́n máa padà róòpù kínní ṣé tó bá yẹ kó wọ́n mọ̀ wípé wọ́n máa kọ
táìmù August síbẹ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ àwọn ni wọ́n set up ni láti fi ba iṣẹ́ woman yẹn jẹ́ láti fi lè rọ́pù woman yẹn pé ṣe bó náà nù àwọn ọmọ tó sọ pé ṣe bó Ọlọ́run ti gba Yorùbá ní tó ń fẹ́ ṣe nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀ torí wípé Ọlọ́run tó wá fẹ́ ṣe tó jẹ́ kó rí yọ jáde bẹ́ẹ̀ ni pé gbàtọ́lọ́pàá máa kọ́ ó ní láti August dẹ̀ ní woman yóò ti declare ní August wọn ò tí bẹ̀rẹ̀ occupation tàbí declaration lọ́gọ́sì ohun tó fi fail nìyẹn àwọn náà tún máa lọ bẹ́ẹ̀ nìyẹn lẹ́yìn padà pé ẹ fi wọ́n lé àwọn ọmọ tiwa lẹ́sẹ̀ mistake pé ohun tó ṣẹlẹ̀ gangan àṣírí ni mo ra gé fún ilé ní tí ẹ mọ̀ tó wà ní kọ̀kọ̀ tí mo mọ̀ tẹ́yìn ò mọ̀ nìyẹn. ọ̀dà mo wá gbọ́ tiyín. because ó possible wọ́n fi ẹ̀sùn burúkú kan àwọn ọmọ gbogbo wọn ti bọ́ta wọn ti ń ṣe yẹ̀yẹ́ ṣé yìí ò mọ̀ páwọn náà set wọn up ni set up ni now. bẹ́ẹ̀ni. iṣẹ́ ọwọ́ wọn ká wá ní sẹ́ni tó bá yẹ pé kì í ṣe pé analysis tí mo ṣe lórí ọ̀rọ̀ yẹn táwọn kan náà tó wá padà ṣe pẹ̀lú wípé kán wo déètì yẹn àwọn ọmọ tiyín ni wọ́n gbé òkì sọ ọmọ tọ̀dọ̀ tó ní tìrí o ohun tó jẹ́ kápá àwọn jábọ́ nìyẹn náà fi padà yọ ọwọ́ kúrò lórí ọ̀rọ̀ yẹn àwọn náà wá di ẹ̀ bó ṣe máa ń fún gun mọ́yàn nìyẹn ká wá ní wúmà yẹn ká láwọn ọmọ ti January ni wọ́n kó ni tó já àwọn ọmọ occupation yẹn ẹ má jẹ́ kí n tàn yín wọn ò ní fi àwọn ọmọ yẹn sílẹ̀. àdìwá fi wọ́n lẹ̀ dáadáa ẹ má jẹ́ àjẹ́ lórí ẹ̀ tí wọ́n á jẹun lórí wọn dáadáa wọ́n máa fi wọ́n lẹ̀ bọ̀ wọ́n máa jẹun lórí wọn. àwọn tí wọ́n kó nínú ilé wọn gan tí wọ́n ná kó bọ́n bẹ̀ wọ́n kó many things gan nínú ilé gbòó gan wọ́n fi wọ́n lẹ̀ last náà ni àwọn ilé dẹ̀ ni wọ́n bá bọ́n lọ́wọ́ wọn ju pọ́n bá pọ́ọ̀tì ẹ̀wà eléyìí tí ó gbẹ̀gbẹ́ pọ́ọ̀tì ẹ̀wà tó yẹ pé inú ilé náà ti pè wọ́n jáde wọ́n bá bọ́n lọ́wọ́ wọn so wọn ọ̀dẹ̀ bá wọn níbi tán ti lọ pààyàn wọn ọ̀dẹ̀ ṣe pé bóyá àwọn ọmọ lọ sí rally so wọ́n máa free wọn wọ́n á fi gbogbo wọn lẹ̀ but kí ni kọ́tẹ́ mi kọ̀ mọ̀ ni pé ká máa set ara wa up kò dáa ká máa set ara wa up kò dáa ẹ̀kọ́ ló jẹ́ fún wọn àwọn ọmọ táwọn fọkàn sí pé àwọn fẹ́ set up ó wá já àwọn tọ̀dọ̀ tí wọn lọ́lọ́pàá ẹ̀wọ̀n tọ́lọ́pàá ṣe. tọ́da ntẹ́mi wá fẹ́ fi ráǹdẹ̀ up ni pé anybody tó bá lòdì sí pé kán gbòmìnira ilẹ̀ Yorùbá èmi sì ń sọ pọ́nbélé ọmọ àlè Yorùbá ni ó lè má jẹ́ ọmọ àlè pé wọ́n gbé àlè wá ṣùgbọ́n bóyá Fúlàní ti bùráàgì yá ẹ̀yẹ́ nínú igbó tọkàn pamọ́ra tí bàbá ẹ̀ náà tó balẹ̀ ẹ̀jẹ̀ Fúlàní ti wà lára ẹ̀ mọ bí tó bọ̀. Thank you so much ani àwọn ológo ẹ ṣé gan ni o ẹ̀yin èèyàn wa sàrí ti ń tó bọ̀ ọ́ sàrí ti tó ẹ dìde nílẹ̀ o sàrí ti tó ẹ dìde nílẹ̀ o ẹni bá fẹ́ gúnyán kó lọ ṣètọ́jú odó ẹni mí àròkà kó lọ ṣètọ́jú apẹ́ o sàrí ti tó ẹ dìde nílẹ̀ o sàrí ti tó ẹ dìde nílẹ̀ o sàrí ti tó ẹ dìde nílẹ̀ o ẹni bá fẹ́ gúnyán kó lọ ṣètọ́jú odó ẹni mí àròkà kó lọ ṣètọ́jú apẹ́ ṣé ẹ wà pẹ́ ẹ̀yin èèyàn mi ọmọ yìí dùn mo rè o àwòsàn mẹ́ríkì mọ́jú àsán makeup mọ́jú agbéjáde ni kò dìgbà tá a bá san powder àwọ̀ okùn powder ọmọ dáa jù yín lọ ẹ yé jealous mi lè mi. ṣé ẹ wà pé ẹ̀yin èèyàn mi ẹ kú jókòó látàárọ̀ Ọlọ́run á bá wa ṣe o á sọ̀rọ̀ wa ní rere so ètò tá a mú wálé nínú yẹn tá a bá ń tira wọn míì á tún padà jáde thank you so much everyone àti ẹ̀ láwọn ètò àti ẹ̀ láwọn ìròyìn but ẹ ń jẹ́ kí inú bí mi ẹ dẹ̀ lè wíìkì mi pé nígbà tí ò bá rí èèyàn wò àrìndì ẹ bá flag òní ẹ flag kan kù 18 ẹ flag kan kù 10 kò jẹ́ nǹkan kan ara yín lẹ̀ ń ṣe ṣùgbọ́n mo wà happy pé n tẹ́ ń ṣe nìyẹn ká lè mi lẹ gbé nǹkan ṣé tó bá ti yẹ pé ọ̀tá mi lẹ rí mú ṣé èèyàn mẹ́sàn-án lè wò hello ṣẹ́wà pa hello mo mọ̀ wá live. àmúwálé ṣọ́ọ̀ṣì wà lórí line. bẹ́ẹ̀ ni live. jẹ́ kí n lo èdè. Well, mo kí gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ látẹ̀ nǹkan anyway bó ṣe amọ̀jura wa lọ
nǹkan tí mi kàn rí sí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí pẹ̀lú Yoruba nation ó ṣe Yoruba nation all the leaders all the agitators gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ti bẹ̀rẹ̀ program yìí ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká stop láti máa sọ ìbàjẹ́ lórí bí ẹni ṣe ọ̀tẹ̀ síra wa bí báwo náà ṣe ń sọ ẹ ṣáà tí òun lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ program ṣá anyway á ti yé yín nìkan tí mo mí. no news ni mo fi bẹ̀rẹ̀ program tèmi ò mi ò fi. news bóyá tó lélẹ̀ tí mo wá ń wò bóyá òun kọ́ ni Wọlé Ṣóyínká or whatever. àwọn tí Wọlé Ṣóyínká ni mo fi bẹ̀rẹ̀. So but you talk about something like pé ká má jà mọ́ ẹ̀yin agitators nǹkan kan àtúnbára wá dà that is what I'm trying to refer you back to. So kí náà pé Kóyìkí ó ṣe báyìí Kóyìkí ó gbowó yìí tọ̀hún ó ṣe báyìí. Bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ṣe sẹ́yìn wọ́n sì máa apologize ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ mi mo ní they need to apologize for what they did to us they need to apologize. Sẹ́yìn nígbà tí wọ́n bá wá apologize yẹn tí wọ́n gbà pé àwọn wọ́n dẹ̀ ṣàkáǹtì fún àwọn nǹkan tí wọ́n ṣe ìgbà yẹn ni wọ́n wá máa tún strategies wọn mú bọ̀ pé wọ́n ṣàkáǹtì fẹ́lẹ̀ tí wọ́n ti gbà tí wọ́n sọ nǹkan tí wọ́n dẹ̀ apologize tí wọ́n tó wá fẹ́ continue bẹ́ẹ̀ ó máa difficult gan nǹkan tí mo ń tọ́ láti sọ nìyẹn n tèmi ń sọ ní bẹ̀rẹ̀ nìyẹn. Yeah, ó good ní observation tẹ́ sọ yẹn but the way I look at things with all these people, we have some strong-head people, agitators, like that. I can say, some of them, wọ́n ní lè ṣe, ọ̀pọ̀lọpọ̀ ní lè ṣe, ó máa wà very difficult. Torí ló ṣì ń dàrú ìjà ṣe. Bẹ́ẹ̀ni. Because and they need to apologize before we move on. Yeah, so tí observation tẹ́ mú wá yẹn tó máa lè ṣe it will help a lot. Don't they apologize from whether Koyiki or whatever, all those agitators that they have done the wrong thing, so Yebe or whatever and so on. It really make people peace off. Gbélé yẹn sọ̀rọ̀ pẹ̀lẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì kan tó yẹ pé ó yẹ kí somebody like you, they supposed to be listening to you together, at least under cutting. Àwọn ọ̀rọ̀ yẹn ẹ máa sọ lórí afẹ́fẹ́ is totally wrong. It's totally wrong. Bí ìgbà téèyàn akànfẹ́ ìdí ara wa fi ara wa Yorùbá à ń fi ara wa ṣẹlẹ́yà. But mo fẹ́ béèrè question kan o. So now. Kátẹ̀ wá sọ pé àwọn tó ṣe tí ò dà yẹn tí a bá gbé síta ṣe mọ̀ pé ẹ̀yin ò ní mọ̀ pé wọ́n rán Gẹ̀ẹ́sì rò pé Yorùbá nation sì ń lọ ni. Yes, right. Kì í ṣe mo ti sọ pé àwọn ọ̀rọ̀ àwọn ẹ lè gbé wọn jáde bọ̀ tó bá àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé after you push them out pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ then àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé ó máa jẹ́ in within. Ní in within yẹn wọn fẹ́ gbọ́ yẹn náà ṣe mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ká ní wọ́n ti ṣe ní kọ̀kọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn ń dàrú kán ti accept kọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kán ti yanjú ẹ̀ ṣe pé kò ní dé títì. Yes, but àwọn tẹ̀yìn ń sọ wípé wọ́n ń gbàsírí wọn yẹn àwọn ganan ń dà nǹkan rú àwọn ganan ń rán wọn jáde ní kọ̀kọ̀ pé kán lọ́ máa jà. Ọ̀rọ̀ wa ti papọ̀ báwo wá lẹ̀ sí báwo ni wọ́n ṣe nígbà tẹ́ni tó mọ̀ wípé wọ́n rán yẹn jáde sóhun kò ní sọ tó bá ní lọ́wọ́ tó náà máa fi bá wọn jà ni. Mo sì rí máàní kan tí máàní yẹn omi fẹ́ lọ máa bọ́ lójú ẹ̀ ó jẹ́ nìkan tó close mọ́ kan nínú àwọn leaders ọdún yẹn ẹni yẹn ó ní bó ṣe close mọ́ wọn tó program yẹn jọ yẹn bóyá tó ń sunkún. kò tiẹ̀ pè sórí show ó ní bó ṣe close mọ́ wọn tó wọ́n wá pè wọ́n sórí kọ̀ wọ́n jọ ní kọ̀ láti bá wọn settle àwọn ọjà ó wá ń sọ àwọn èèyàn ẹni yẹn wá ń sọ fún wọn pé ẹ make peace pẹ̀lú àwọn èèyàn yìí ẹ bá ẹbẹ̀ wọn pé kán má bínú so that ọ̀rọ̀ yẹn á lè níyànjú. á lè dáadáa. bọ̀ torí wípé kò fẹ́ ó ti sọ fáwọn èèyàn pé òun ò jẹ̀bi wọn kò mọ orí èèyàn tó ń jẹ́ ó wá ń sọ fún wọn pé òun ò lè bẹ̀ wọ́n pé torí òun ò jẹ̀bi wọn
wípé n tó ń ṣẹlẹ̀ yẹn òun ò mọ̀ọ́mọ̀ ṣe kì í ṣe pé kò jẹ̀bi o kì í ṣe pé kò jẹ̀bi o but kì í ṣe pé ó mọ̀ọ́mọ̀ fi tinútinú ẹ̀ support nǹkan tán lọ ṣe ìyẹn wá lókè ó support da but àwọn èèyàn yìí náà attacking ta ok ṣe sorry fún wọn ó ní no ìgbà tí àwọn yẹn wá kúrò ń bẹ̀ tán ó wá ní káwọn yẹn wá bá wọn níbi tí wọ́n wà ó wá sọ fáwọn yẹn wípé ó wá padà pé àwọn yẹn lẹ́yìn pé kí ló dé tí wọ́n sọ̀rọ̀ lójú ẹnìyẹn lójú ọ̀gbẹ̀rì tẹ́lẹ̀ pé fọ́nì kí ló dé tó sọ̀rọ̀ lójú ọ̀gbẹ̀rì ló ń sọ pé ó fẹ́ bá wọn make peace o ó dẹ̀ ń sọ lójú ọ̀gbẹ̀rì pé òun ò lè bẹ̀bẹ̀ fáwọn tán ó wá padà pé àwọn yẹn lẹ́yìn pé kí ló dé tẹ́yìn náà sọ gbogbo orú àwọn àṣírí ńláńlá yẹn lójú ọ̀gbẹ̀rì n tóun fi sọ pé òun ò lè bẹ̀ nínú ó wá padà ń bẹ̀ wọ́n but àwọn náà wá nínú ó máa padà sí lójú ẹni tó pè lọ́gbẹ̀rì yẹn. Exactly. ẹni tó wá pè lọ́gbẹ̀rì àwọn tíbi tí wá padà já ẹni yẹn sí pé ó pè lọ́gbẹ̀rì ó tún sọ nǹkan báyìí lẹ́yìn ẹni yẹn wá bú sẹ́kún pé pẹ̀lú bóun ṣe fi ẹ máa gbọ́ pẹ̀lú bóun ṣe fi ọkàn kan bá a lò ó dẹ̀ pé òun lọ́gbẹ̀rì ó ní kódà òun tì torí títí ẹ̀ òun ta àtáàkì mi ó tún jẹ́wọ́ fún mi ní kí n forgive kí n dáríjì òun pé òun tó wà àtáàkì mi pàtó òun ò tí mọ orí èèyàn tó jẹ́ pé mo ti máa ń sọ̀rọ̀ yẹn kó máa ń ṣe báyìí ó máa ń ṣe báyìí ó lóun ò believe ó láǹtì tó ṣe fóun náà. ọ̀ǹtì tó wá ṣe. mẹ́ẹ̀ ló lápá wá jábọ́. so ẹ̀bẹ̀ náà ní iṣẹ́ rí on this ọlọ́run á fi ìfẹ́ tó ṣe sí àárín gbogbo wa. àwọn lídà ni àwọn lídà yẹn. sẹ́rí nǹkan tí èmi fẹ́ sọ tí mo tún fẹ́ sọ tó jẹ́ second something tí mo fẹ́ contribute lé lórí ni leaders. sẹ́rí àwọn tẹ́ àwa ń pè ní leaders yìí wọ́n to me bóyá kí n sọ wípé they are not strong enough. Yes, to me, they are not strong enough. Tó dẹ̀ jẹ́ pé òun náà lẹ́yìn náà ti sọ wípé you want somebody say something like when Baba Akintoye say something or any Igboho say something or whatever say something, you want action immediately after it. So that is exactly what I'm saying something about on. Wọ́n sọ̀rọ̀ leader táwọn ń prove wọn ṣiṣẹ́ lé leader yẹn lórí bí àwọn bàbá Awólọ́wọ̀ Akíntọ́lá and so on and so forth. When you see, go back, you tell ọ̀pọ̀lọpọ̀ lọ sórí YouTube, they will see all this in there. Òsèǹ tó sẹ̀rọ̀ lábẹ́ kọ́tìn ẹ̀ padà lọ sórí YouTube, put it there, independence whatever, they will bring it down for you people. They wọ́n sọ̀rọ̀ lábẹ́ kọ́tì wọ́n jáde ìgbà tó tún yá ọba Ọ̀yọ́ a rí wọn lójú títì wọ́n jáde they go and fight wọ́n bó ní ẹlẹ́fẹ̀ẹ́ gba independent àbí kí lẹ́yìn tí ń pè ẹlẹ́fẹ̀ẹ́ gbà mélòó nínú wọn ló ti dìde bóyá bàbá Akíntóyè ni o bóyá àbí bàbá Akíntóyè ni o àwọn dájì táwọn èèyàn máa ń bú lóríṣiríṣi pẹ̀lú kí ló ń porúkọ Ìgbòho yẹn and àwọn tó ti retire tán ti láwọn ti kúrò kankan yẹn how many of them all the leaders or lawyers tó jẹ́ agitators tó wà ní Yorùbá tó máa jọ máa ń ṣe meeting irú gbogbo àwọn tó jọ máa ń ṣe conference meeting kan tó máa ń pọ̀ lọ́rẹ́rẹ́ lórí ẹ̀yẹn how many of them náà ti gbéra bóyá bíi 5 tó yanra wọn tó wá sínú UK tó wá meet kí náà porúkọ ẹ̀ minister tàbí tó wá gbéra tó lọ meet UK kí náà pè United Elders tó ń ṣe bíi ti àwọn bàbá Awólọ́wọ̀ ń gbà yẹn these people will get off wọ́n á gbéra by plane wọ́n á gbéra by whatever wọ́n á dẹ̀ lọ síbi tí òyìnbó wà Queen Elizabeth ni o whatever ni wọ́n á lọ meet wọ́n bẹ̀ wọ́n á jọ jókòó wọ́n á jọ ṣe meeting irú àwọn ìyá onítìrí tọ́kàn máa ṣe Jésù wọ́n máa pariwo kìnnìkan ṣé Jésù la fẹ́ jẹ ni ṣé Jésù la fẹ́ jẹ that is not the action you can put Jésù in your mind and pray unto it pé fún mi ní follow up lórí nǹkan báyìí step tí mo fẹ́ gbé ràn mí lọ́wọ́ ṣe báyìí then you take action by yourself
kì í ṣe Jésù ló máa sọ̀kalẹ̀ wá pé ó yá jẹ́ kí n fà lọ́wọ́ kí n máa kò gba Ọlọ́run Jésù kò gba àwọn ọmọ Ísírẹ́lì náà dìde fúnra wọn náà wọ́n dẹ̀ sọ wọn lọ ni. ẹ ṣe inú mi dùn pé ẹ understand mi so ibi tẹ́mi wá ń lọ gangan nìyẹn ẹ̀yin lẹ́ máa dìde irú ìgbà tó máa ní nǹkan tó máa ń sọ tí wọ́n tó máa ń bí mi nú we have àti meet àti ṣèpàdé papọ̀ ó ń bolẹ̀ ti ṣèpàdé yẹn títí di ògbéyìn bí àwọn bàbá méjì tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ń bolẹ̀ ti ṣèpàdé papọ̀ irú mítìnì ìbolẹ̀ yín ti ṣe ti yín sọ̀rùn ní àbí àjálẹ̀ tẹ́ẹ̀ fi lè ṣe níbi tí tẹ́ẹ̀ ti lè ṣe ẹ̀ wá máa jẹ́ pé ọ̀rọ̀ kan abẹ́ tébù ló wà abẹ́ dẹ́sìkì ló wà wọ́n ask you abẹ́ tébù táwọn bàbá wo lọ́wọ́ tí ń gbà tó ń ṣe tiwọn Akíntọ́lá kankan eléyìí tó bá máa dà most of the meeting ẹ padà most of the meeting tó bá lọ ṣe ìmí ìka dìjà á di ìjọ̀gbọ́n á di tígbòrú máa dàrú níbẹ̀ ní conference yẹn bóyá council ni o whatever ni o wọ́n á dẹ̀ tún settle ẹ̀ padà bá a ṣe gbọ́ mélòó làwọn tí ì ṣe níbo ni bàbá Akíntóyè àti Ìgbòho àti whatever àtàwọn tó pera wọn ní oríṣiríṣi irú àwọn tó gbé ẹjọ́ lọ sí kóòtù àwọn láwọn méjì kan wọ́n gbé lọ sí tọkọ lẹ́tà sí Nàìjíríà kìnìkan mélòó nínú wọn ló dìde ló lọ ṣe irú àwọn kan tí bàbá Akíntọ́lá àti bàbá kíná porúkọ ẹ̀ ọba mélòó ló ti fún wa ní support those are the things tá a níìdì even kó ṣe ọba méjì ẹ wọ bọ Ọ̀yọ́ bó ṣe dúró pẹ̀lú Queen Elizabeth lójú títì ní bóyá 1960 ní bóyá kìnnìkan ni yẹ rí i pé full support wà gbogbo àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá máa rí i pé no ìyá onítìrí máa rí irọ́ o Sunday Igboho mà ní òun ló dúró yìí bàbá Akíntóyè mà ló dúró lẹ́gbẹ̀ẹ́ king ọba London yìí or George Bush yìí or whatever yìí. wọ́n sì yẹ lábẹ́lé gbogbo ọtí sí wọ́n dẹ̀ fẹ́ gba nation. ẹ̀jẹ̀ fẹ́ gba kínní ẹ wá instead of ìyẹn ẹ wá lọ gbowó àwọn tó ń fún wọn lówó they are very stupid. tòbí náà lẹ́yìn náà padà sọ ní ìsìn ń tẹ́ nìyẹn sọ nìyẹn tẹ́yìn tẹ́ ní pé kọ́ mọ́ sọ̀rọ̀ sí ìyàwó ṣe rò bóyá wà àwọn tó bá dáwọ́ wọ́n tún fẹ́ gbowó mi olè yìí lè padà sọ yẹn wọ́n fẹ́ gbà mí wọ́n dẹ̀ lè kọ́mọ̀ dà fún wọn mọ́. ìyá mi kò ní kí í ṣòwò orogún kọ́ lélẹ̀ yìí ní ìsinyìí orogún kọ́ lélẹ̀ yìí ní ìsinyìí ó dàbí ìgbà tó sún yín ẹlẹ́ṣẹ́ kí ni divert ara yín kúrò nínú ẹ fún kíní yín program yín another name it's just like that because what they are doing kì í ṣe ọ̀rọ̀ owó most of them ló ti sọ di owó and àwọn tó wà ní diaspora àwọn náà ti believe pé owó wo ni wọ́n ní kì í ṣe owó ẹ kọ́kọ́ gbéra yín ná ẹ kọ́kọ́ gbéra yín lọ ná ẹ kọ́kọ́ káàtì ẹ kọ́kọ́ rí yín nínú UK pé no these are the judges. kí ẹ̀wọ̀n gangan kankan lẹ̀ dídí kan lọ United Nations tán láwọn lọ ẹ lọ sọ́dọ̀ Biden ẹ lọ sí eléyìí kódà kan kó jẹ́ pé ká ẹ lọ sí France wọ́n wá àṣẹ́yìn alẹ́ tí ọkọ lọ. irú gbogbo yẹn ṣe yẹn lọ Germany lọ bá kínní bẹ lọ Paris lọ sí Australia lọ ṣe bí ti pẹ̀lẹ́ gbọgbọ wá ní pé kó máa recognize. báwo ni wọ́n ṣe lọ báwo náà ṣe ṣe àwọn tó yẹ pẹ́ lómi wọn gò lè dúró níwájú kínní wọn máa bá ìlú bíbá. ẹ wá wo ìyá mi ẹ wá wò ó tọ́ḿbà tí irú bàbá Akíntóyè nǹkan kan yẹn wọ́n ní ọmọdé gbọ́ àgbà gbọ́n ọpọlọ tèmi lèmi fi sílẹ̀ àti fusion. bàbá ò lè gba ọgbọ́n ẹni bàbá ò kì í gbọgbọ́n èèyàn kankan náà fi ń dànù náà fi ń dà sí gbó. nobody tó lè control nobody can control bàbá Akíntóyè. tó bá ti lé ọgbọ́n kí ni step tán wá kí ni gbogbo ọlọ́gbọ́n wọ́n fi whatever wọ́n ṣe whatever kí ni ojú àga kan ni wọ́n jókòó sí látọdún bíi 10 tán ti ń ṣe Yorùbá nìsan ojú àga kan wọ́n wá ń pòyì bíi sí àbábà bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ kéèsì yìí ṣe rí make a move now make a move ìgbà tó fẹ́ Amẹ́ríkà fẹ́ àtàkì kí náà pé stubborn president yìí mo ti gbàgbé orúkọ ẹ̀ tó pa nípakúpa ń gbà ìlàbí eléyìí tó lọ ju bọ́ǹbù sí Amẹ́ríkà jọ́sí wọn Amẹ́ríkà ní ṣe kí ni wọ́n step down wọ́n fún ní gbogbo length of time at the end of it wọ́n take action wọn but kò sí action kankan tẹ́yìn make ẹ kàn jókòó ẹ wálẹ̀ ń gbowó ẹ̀yin èèyàn náà dẹ̀ ẹ̀yin ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ̀ kàwé
Kóyèké gbowó èmi ò blame Kóyèké kó gbowó ẹ̀yin ní ìṣẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kàwé ni ẹlẹ́ẹ̀kàwé Kóyèké gbowó Rebecca gbowó kìnnìkan agitator gbowó ẹ̀yin ò yí fọpọlọ ti yín sílẹ̀ bíi ti the first man tó kọ́ tán sọ pé ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù yẹn wọ́n ẹ̀ ṣe fọpọlọ sílẹ̀ ẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kàwé ni àwọn tó ń fẹ́ gbà nǹkan fún yín wọ́n jókòó lójú kan bí màá yẹn ṣe the first man ṣe sọ wọ́n jókòó sójú kan eléyìí tó wà ní Nàìjíríà onítìrì eléyìí tó wà ní àmì Kútọ̀nù wà ní Kútọ̀nù. What action these people take? What action? This is not action of frightening or àti yàdá àti yọ̀bọ gbogbo ilé tí Ìgbòho ṣe ń gbà yẹn or whatever. It's totally different to what is on the ground now. It's totally different. Ẹ jẹ́ ká bá ọpọlọ ara wa sọ̀rọ̀. Step wo tẹ́ ẹ nídìí ní ìsìn kì í ṣe owó kì í ṣe 50 billion kì í ṣe kìnnìkan billion. Let these people let it. Tó yẹ pé kíní tán fẹ́ ṣe yẹn wallet lásán ni káwọn èèyàn máa dáwọ́ wọn máa send owó through account. Ó dáa. Gbogbo eléyìí ni wọ́n lọ ń tẹ kíní kankan gbogbo yẹn kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ ok ẹ padà sẹ́ kẹ́kọ̀ọ́ lọ padà lọ wo àwọn fíìmù ayé àtijọ́ àwọn bàbá wo lọ́wọ́ ń gbà yẹn gbogbo nǹkan tán tẹ̀ kọ́ lọ́ máa wò bóyá wọ́n tẹ aṣọ kan wọ́n tẹ kíní kan. It is when they make the action first we see some about at least 10 7 to 10 lawyers àwọn magistrates nǹkan kan pẹ̀lú àwọn ọba bíi méjì kọ́kọ́ gbéra kọ́kọ́ wọnú London ìgbì ẹ wá sọ fún mi ilẹ̀ àmì sẹ́rí owó tó ń sọ yẹn. ṣé láwọn tán fún lówó pé kán fi lọ Brazil tí wọ́n sọ sẹ́nu. ṣé ti rí ajẹ̀lẹ̀ fẹ́ gbà nǹkan. wọ́n fún wọn lówó pé kán fi lọ Brazil tán lọ Brazil láàrin àpò náà kò sí. kọ́ńkọ̀ntínú tó bá ṣe bẹ́ẹ̀ yẹn làwọn tó ń ṣe ní àwọn Akíntọ́lá bàbá Awólọ́wọ̀ ṣe kọ́ńkọ̀ntínú ṣe bẹ́ẹ̀ orí ara wọn náà lọ́ọ́ fìyà jẹ lọ àjọwà lẹ́nu ìbáwọn ọmọ wà bẹ́ẹ̀ wọ́n ṣe Haúsá ṣe ń dó wọn pa ní orí àwẹ̀ láwẹ̀ dáríjì mi àwọn Haúsá ṣé wọ́n ṣe ń pa wọn ni tó ṣe ń bá àwọn obìnrin orí àdúgbò gbogbo wọn lò papọ̀ ṣe gbogbo ṣe ọba kan náà ní bàbá Gbàgede sọ pé wọ́n tún ti gbé ní àti bí some few days nísìn. èmi ò tiẹ̀ lè lọ lórí wọn pẹ́ kan tó gbé wọn. wọ́n lówó náà kán sọ fún wọn kó sọ fọ́ba yẹn pé kó fún wọn ní ATM ẹ̀ kán lọ gbowó jáde inú àkáǹtì ẹ̀. So look at it tẹ́ ẹ rí tó bá ṣe mí ọ̀ntì tí kí n tẹ́ ẹ tó lè sọ pé mo even kí n jẹ́ olówó lónìí bí ìṣẹ̀kẹ̀rẹ̀ tí n bá rí pé bàbá Akíntóyè Ìgbòho ọ̀ bí mi tiẹ̀ wá ráwọn yẹn rárá àwọn magistrate tó strong from America tó jẹ́ strong agitators Yorùbá whatever tó dìde tán tó wọnú tó lọ bá jọ̀ǹbù kí ló ń pè máa yìí Amẹ́ríkà yìí tó lọ bá tó hold the meeting again the second one or third one tó hold there ní United kọ́ wá ní ìsòlẹ̀ kan ní yes wọ́n fẹ́ dá owó kan ẹ wò èmi gan ni wọ́n á kọ́kọ́ rí tí màá kọ́kọ́ bọ́ síta pé yes bí mi tiẹ̀ ní sísì màá ní sísì tí mo ní ẹjọ́ mo fẹ́ dá fún nǹkan báyìí àti tẹ́ni ẹjọ́ ẹ bá mi gbà á ẹjọ́ sísì mo ní ṣùgbọ́n fún nǹkan tí mo ti rí orí mi wú mo dúpẹ́ lọ́wọ́ Yorùbá pé yes ẹ wá wo ibẹ̀ yẹn òkìkí máa kàn. Èmi nǹkan tó fi dá wọn lẹ́jọ́ níbi táwọn méjì kan tó ń lọ ní kinní kan tó ń gbẹ́jọ́ Nàìjíríà lọ ní sí kóòtù àbí nǹkan nìyẹn. Wọ́n ní kì í ṣe àwọn méjì yẹn ló yẹ kán wá. That they don't have the right at all. Wọ́n ṣàṣe ibi tí màá gbàgbé judgement bí nǹkan tí judgement yẹn obìnrin yẹn sọ tó fi charge wọn. Pé kò sí sign pé òun ò rí evidence strong evidence pé àwọn kan wà ní ìwà wípé wọ́n wá jà fún ara wọn individual pé àwọn méjì yẹn kan wá sí kóòtù wá jà fún ara wọn pé there is no sign pé àwọn ọmọ ìlú tẹ̀lé wọn
or àwọn bíi kábíyèsí bíi méjì mẹ́ta wọ́n tẹ̀lé wọn pé nǹkan tó wá ṣe yẹn nǹkan ìjà tó wá jà fún Yorùbá nation yẹn is not the right thing ní pé but they didn't follow the necessary steps. Kí ló dé tá à ń ṣe nǹkan báyìí bí ìgbà tá a kàwé? Kí ló dé tá à ń ṣe nǹkan báyìí? Àfi ká máa jà onítìrí òsè dáadáa Ìgbòho ti gba 1 million Akíntóyè ti dáná ó ti fògùn ṣe kinní kan màálù 8 ló pa. Is that what you need, people? Is that what you need? Ẹ pa ọpọlọ Yorùbá yẹn ẹ papọ̀ náà. Ẹ papọ̀ dà kì í ṣe ìjà kì í ṣe kinní. That thing make kò kì í jẹ́ kí n tẹ̀ ní interest much láti sọ pé mo fẹ́ máa wo tó bá yà lẹ́yìn program yìí tó jẹ́ pé òótọ́ lẹ̀ ń dì mú. And some stupid people, arrogance, Yorùbá náà wọ́n á tún máa kọ̀kọ́ kúkọ wọ́n á máa challenge yín. Is that what you supposed to say? Ọpọlọ àwọn ti lọ láì ṣe ti tẹ́ni. Jíjẹ́ gbogbo yẹn ni Kóyìkí ṣe kinní kan Kóyìkí ọmọlẹ́mi ni ọmọ. We don't need all that rubbish. Gbogbo kinní yẹn tí tẹ̀yìn ò bá mọ̀ pé ó ń dojú tìyàn lórí afẹ́fẹ́ àtàwọn tá a gbè lẹ́yìn àgbàlagbà l'Amẹ́ríkà nǹkan kan náà. Gbogbo yín kàn sùn ẹ kàn sùn sójú kan ni ẹ kàn sùn ẹlẹ́ẹ̀kàwé magistrate gbogbo ẹ̀. Jẹ́ gbogbo báwọn bàbá tó ka magistrate àwọn bàbá wo lọ́wọ́ ẹ padà náà ẹ padà kẹ́ lọ́wọ́ àwọn fíìmù tí ẹ báwa ò tiẹ̀ rí kúlẹ̀kúlẹ̀. Àti ẹ̀ ti délé ayé ń gbogbo gbà yẹn náà at least we witness some akọ̀kéré ni. Ṣé bọ́n ṣe nìyẹn padà kẹ́ lọ wò ó irú onítìrí o oníwọ̀rẹ́fà o ẹjọ́ kóra yín jọ tẹ́ jẹ́ àwọn tó jẹ́ pé wọn ò lè gbá yín mẹ́wọ̀n náà wọn ò lè ṣe nǹkan kan fún yín. Ṣé wọ́n pé tí àwọn tó pera wọn ní leader yẹn tí gbogbo wọn bá jáde tí wọ́n bá bọ́ta ṣé wọ́n pé wọn ò lè ṣe nǹkan kan fún wọn ṣé wọ́n bẹ́ẹ̀. Wọn ò lè ṣe nǹkan kan fún wọn àìdí mi wọn ò lè ṣe nǹkan kan fún wọn. Káwọn bíi 10 magistrate tó bá ti wọ́n kọ́kọ́ kì í ṣe pé wọ́n máa kàn déédéé gbéra náà. Ok mo fẹ́ wá kí yín nísìn kí wá déédéé gbéra lọ́la nísìn pé ok mò ń bọ̀ ní ibi tẹ́ ẹ gbé ṣé ẹ pè mí ni ẹ pè mí náà ẹ invite mi náà ok ẹ̀yin lẹ́ máa kọ́kọ́ fi lẹ́tà ránṣẹ́ ok o president kìnnìkan we so people group we want to come and see you in respect of so things. Okay. Wọ́n á jẹ́ choose the date. Tí ó bá dẹ̀ sí, torí tí lẹ́tà bá dọ́dọ̀ wọn, okay, magistrate kẹ̀. Group of àwọn ló mọ bó ṣe máa right kìíní yẹn. Irú gbogbo yẹn tó máa ti tó tí bó ṣe kí náà ń porúkọ ẹ̀. Orúkọ máa ń sàǹsàpá mi lórí. Ní Amẹ́ríkà yìí, bó ṣe ń lórí. A sọ fún wọn òyìnbó wà very simple wọn lè ti torí pé wọ́n lọ síbẹ̀ nǹkan wá ní ó yá arrest wọn ok irú àwọn tó mú ẹjọ́ Nàìjíríà lọ sí council àbí nǹkan níjọ́ tí wọ́n ṣe arrest àwọn méjì yẹn wọ́n ṣe arrest wọn wọ́n lè arrest wọn now they are big people wọ́n lẹ́nu bẹ̀ wọ́n lè arrest wọn kankan kò possible wọ́n á gbọ́ tẹnu wọn ni. Wọ́n dẹ̀ sọ fún wọn pé ok nǹkan tẹ́ ẹ bá wá ó ṣeé ṣe nǹkan tẹ́ ẹ bá wá kò ṣeé ṣe òpin ẹ̀ nìyẹn ibẹ̀ náà máa ti mọ decision ara wọn wọ́n á sọ fún wọn ó ṣeé ṣe o nǹkan báyìí ló so mọ́ nǹkan báyìí ló so mọ́ ní ṣeé ṣe o ok ẹ jẹ́ ká fi meeting sígbà míì ok ẹ jọ àpùṣe ẹ̀ síwájú yín ẹ bá wa wò period wọ́n á tún gbéra láti bẹ̀ wọ́n á tún lọ sí UK. Ilé ìtọ́ba ti kọ́kọ́ wá wọn á tún lọ the second one bẹ́yẹn wọn ò lè pa wọn náà kò possible àwọn náà mọ̀ nǹkan tí mo kò possible ẹnu ni wọ́n fi sọ ìdílé náà máa fi jókòó ẹ̀ wọn ò bá jọ̀gbọ̀n lọ síbẹ̀ náà they are big people magistrates they are lawyers they are big people from Nigeria tó wà ní America bẹ́ẹ̀ tó wà ní UK bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ dùn wọ́n á ṣara wọn jọ pé kábí 12 á gbéra. Wọ́n lọ sọ tinú wọn ìṣẹ̀bẹ̀ náà lẹ́yìn self determination àbíkílẹ̀ ti máa ń pè ìbọn náà lẹ́yìn náà sọ pé everybody ní self determination láti sọ nǹkan tó bá wù it's just like that
bọ̀dẹ̀ wá jókòó ẹ wá kariwo rally nìkan rally ò lè jẹ́ kán mọ anybody kankan bí kankan local champion owó wọn lọ ń dáwó owó wo náà lọ ń dá ẹ padà ronú wò yìí pé ok owó tẹ̀ tí wá ń dá àwọn activities tẹ̀ tó ń ṣe nǹkan kan irú ìyá onítìrí yẹn step ìgbà tó tẹ̀ lóun ṣe mí dìgbà láwọn kankan inú mi tẹ̀ tí kọ́kọ́ ń dùn pé one day mítì tí woman yìí ṣe ó dàbí pé woman gbé ìgbésẹ̀ tó dáa o ó dàbí pé ó ti gbé ìgbésẹ̀ tó dáa o because èmi ò rí bàbá Akíntóyè kó gbó lóhun òun lọ ṣe mítì ìwé ni mítì ìkọ̀kọ̀ tí gbogbo yín lọ ṣe ẹ lọ ṣe mítì kárí yín títí àwọn bàbá wó lọ́wọ́ ẹ lọ ṣe mítì kárí yín kárọ̀ ọba méjì ọba mẹ́ta lẹ́yìn yín ibi tí problem ti ń wáyé nìyẹn tẹ́ ẹ̀ bá rí ọba kankan bí ọba Onífẹ̀ bí Ọ̀yọ́ àwọn kàǹkàǹkà bíi méjì tẹ̀wálẹ̀ ẹ fẹ́ gba kinní kan ẹ wálẹ̀ ẹ fẹ́ lagídí ẹ fẹ́ fi ráyọ̀tì gbà ẹ fẹ́ wàhálà àwọn kan máa pa àwọn ẹ̀ they will just be wasting people's life òfu olóbọ̀sì 10 years to this time wọ́n lè fún yín Yorùbá kankan wọ́n á ti bíi pé ẹ kàwé kinní bọ́ sórí TV bẹ́ẹ̀ ṣe máa pariwo ojú kan ní ẹ lọ́kọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pariwo gbogbo ẹ̀yìn agitators yìí bọ́dẹ̀ ṣe fi ń gbowó lọ yìí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn náà tún máa fi gbà owó lọ for years fáwọn tó bá gbọ́ tó bá ń fún wọn owó kan ló ń kàn ẹ̀yìn ẹ̀jẹ̀ kan káwọn magistrate yẹn kan make step kan ṣe everything bí wọ́n ṣe sọ yẹn ẹ wá rí owó táwọn èèyàn máa dá á ju gbogbo eléyìí táwọn kan yìí kì í gbà yẹn lọ because wọ́n á sọ fún wọn pé ok owó táwọn fẹ́ fi wọ plane owó táwọn fẹ́ fi wọ kinní kan yes everybody will know that because they have already made the move. ẹ tún kọ́ wọn ló lè jà tí wọ́n ó dẹ̀ travel lọ́sàn tí wọ́n ò ní lọ tí wọ́n ó dọ̀dọ̀ tí wọ́n lọ rè bóyìnbó kọ̀yà fọ́tò. Pakistan wọ́n máa ń pòwe kan mo lè má mọ òwe yẹn but máa kọ́ sọ ní Yorùbá lásán wọ́n ní oh God kìíní àwẹ̀ yìí náà ni wọ́n ní àkọ́kọ́ ajínigbé ṣe kìíní kan ó máa ti yé yín nìkan tí mo mean ẹ̀ẹ̀kan ló mọ̀. ajínigbó atanido. mi ìfẹ́ dárúkọ gbogbo kìíní ẹ̀ẹ̀kan ló mọ̀ ok ìgbà táwọn kan ti ṣe tán ti gba owó nísìn tán ti ṣe gbogbo ilé tán fẹ́ ṣe ní sẹ́yìn wá nísìn ṣé kò kọ́ yín lọ́gbọ́n ṣé kò kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n báwọn ò ní dáwó mọ́ it's just like that bó ṣe rí nìyẹn tó máa but àwọn delegate wọn yẹn magistrate wọn yẹn àwọn big oh God àwọn big Yorùbá powerful lawyers magistrates gidi wọ́n tó ń kọ lẹ́tà tó ń ṣe everything tó ń send ẹ̀ sí British tó ń send ẹ̀ sí wọ́n máa pè wọ́n máa ní kàn wá this is they are not Nigeria ni wọ́n lè ti ṣe irú gbogbo nǹkan báyẹn wọ́n máa ní kàn wá wọ́n lè arrest wọn kò possible láyéláyé wọ́n máa ní kàn wá wọ́n bá wọn program wọn wọ́n á dẹ̀ lọ kì í ṣe ìjànà kó lọ́bẹ̀ wọn ò kógun lọ́bẹ̀ wọn ò kọ́ àké lọ́bẹ̀ ẹnu náà fẹ́ lọ fi sọ̀rọ̀ àti files àti bírò ẹ jẹ́ ká fi ọgbọ́n kún ọgbọ́n wọn ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá lè ṣe èmi lè má gbọ́n tó gbogbo ìyá ọpọlọ tọ́lọ̀ fẹ́ mi tẹ́mi ní àìdí àtẹ̀mí àti nǹkan tí mo ti wò síwájú lórí àwọn bàbá wó lọ́wọ́ àǹsọ́ at least òkè ẹ̀ náà nìyẹn bàbá kan sọ̀tọ̀ kan níjọ́ kan mi ìrántí bàbá yẹn mọ́ lórí program èèyàn kan tí mo wò ó láwọn jọ wọn láì bàbá wó lọ́wọ́ Akíntọ́lá gbogbo wọn lọ ṣe meeting bì kan mi ìrántí kéèsì ẹ̀ mọ́ṣá but ibẹ̀ yẹn sáà dìjà díẹ̀ ó di pé kọ́ máa léra wọn káàkiri ṣe gbogbo ẹ̀ tó máa sá sínú ṣọ́ọ̀bù wọ́n dẹ̀ kúrò ń bẹ̀ létà ọpọlọ wọn àwọn bàbá wó lọ́wọ́ ṣe wàá pè wọn padà ó ṣe wàá fún wọn ní advice pé nǹkan báyìí ní kẹjẹ ká ṣe kìíní yìí nǹkan within 2-3 days all everything there were calm but we don't have these people ẹ wá ń gbowó owó lẹ̀ ń san torí Ọlọ́run owó lẹ̀ ń san ẹ wá pariwo kóyè kí gbowó kíní kan gbowó ọtún máa gbowó kò sí gbowó ọwọ́ wù yín lẹ̀ ń dáwó fún wọn náà sọ ọpọlọ yín lọ́wọ́ ọpọlọ kò sọ ọpọlọ mọ́ni ni ẹ kàwé ni
èmi ò ṣe ti sanwó kan tẹ́mi ìṣiṣẹ́ ń bí ni mò ń ṣiṣẹ́ náà èmi náà ò ṣe ti sanwó ó ṣe £20 ó ṣe £50 is part of it nínú contribution tí máa dá fún Koiki tàbí mo dá fún Tẹ́ní tàbí tí mo dá fún kìíní ẹ̀kan wà lórí rédíò àti TV ẹ̀kan máa pariwo the same thing every day the same thing is there any progress in that no progress. ẹjọ́ ẹ lọ jókòó you people are just wasting time. ó kú olé ọkọ that is the only progress. Then tẹ máa tún máa mess up ara yín yẹn ló tẹ máa ń bí mi nú. ó kú olé ọkọ rẹ̀. ẹ ṣe ló kúrò ń lé ọkọ ẹ ǹjẹ́ wọ ìlọ́kọ báyìí ìwọ Tẹ́ní ìwọ ṣe kinní kan all those things that is not what we need. Yorùbá nation nìyẹn. Táwọn bá bí Tẹ́ní táwọn bá bí Tẹ́ní ara máa kán ó máa náà máa èmi tí mo ti gba lẹ́sà gbójú tó pé màá tún post yín màá tún fi yín màá tún post yín màá tún gbé yín wá sórí wọ́ọ̀ mi kí n fi màá tún post yín màá tún wá fi yín kásì cruise níbí. gbogbo yẹn kọ́ la ní sísà mi tẹ́yìn gan bá wò with all what I been saying since ojú kan ni gbogbo wa wà ojú kan gbogbo ẹ̀yin agitator. ṣé bá a ti sọ láìmọye ìgbà kan stop ẹ̀ táwọn tó jágbà tán láwọn tó ń dà nǹkan rú ṣùgbọ́n torí ipò eléyìí ò fẹ́ bẹ́lẹ̀ ṣe torí pé ó fẹ́ kó jò nìkan òun fẹ́ jẹ leader ó fẹ́ kó jẹ́ mi ní leader eléyìí ò fẹ́ bẹ́lẹ̀ ṣe èmi ní leader eléyìí ò fẹ́ jẹ́ mi mo fẹ́ jẹ senator kálukú wọn ti yanra wọn sípò láì ti gba nation ẹ wo ọ̀rọ̀ wọn èso ní. ẹ tí ìgbàlú ẹ ti ń dá gbẹngbẹ lúkẹ ẹ tí ìgbà ìlú ẹ ti ń dá gbẹngbẹ lúkẹ ẹ tán tí ìmúyàwó wá bá. ìwọ la máa fi ṣe gọ́vnà ìlú ẹ ìwọ la máa fi ṣe kinní kan àwọn tó ń fún wọn lówó náà wọ́n ń promise èèyàn bíi 6-7 ní pírẹsidẹ́ǹtì ìwọ la máa fi ṣe pírẹsidẹ́ǹtì la bá gba nation tán wọn náà mọ̀ ń dáwó lẹ́lẹ́ àwọn dọ̀gọ̀dì ní ìdáwó. yan kìnnì kan interim government náà máa fi sí interim whatever. àwọn bàbá náà ti ní gbogbo náà ní interim kì í sọ̀dọ̀ ti obìnrin nìkan ìyá òun dà lónìí akàn gbogbo wọn kàn jókòó sórí sọfà bàbà ni wọn kàn ń gbóyìn bẹ́ẹ̀. a máa tó wà alright. Well kò sí wàhálà that's my own something I didn't mean it like that. Thank you everyone. mi ò mọ̀ pé màá máa pẹ́ tó báyìí gan. ẹ̀yin èèyàn mi ẹ má bínú pé ó gba àsìkò ẹ jẹ́ kó dé kálukú ló at least ibi tẹ́ sáà lọ látijọ́ ẹ̀ tí wọ́n ti ń ṣépè tán ti ń tú àṣírí tán ti ń búyàn wọ́n sáà ń sọ opinion wọn tàdé máa ní kán má sọ̀rọ̀ mọ́ ẹ sáà gbà ẹ wà máa dé bí ẹ máa ní kọ́là kan ṣe kínní kan mi sábà gba ẹni akọ̀là you know that so àwọn tó pè wọ́n sábà kọ̀ at least ibi tí wọ́n ti ń pè lórí show tán ti máa sọ a lot of ọ̀rọ̀ ẹ bá caution wọn àwọn bàbá ṣe kínní kan màmá ṣe bí caution àwọn yẹn so ẹ jẹ́ kí àwọn tó bá kọ̀ léèní lọ́dọ̀ mi wọ́n ẹ jẹ́ kán kọ̀ léèní kí ìgbésẹ̀ gbogbo ìgbà kọ́ lọ́dún wọ́n lóyún ọ̀rọ̀ léèní ni wọ́n bí lọ́dọ̀ tèmi léèní. ẹ ṣé o adúpẹ́ o ojú yín ò ní rí bí ẹ̀yin tínú yín dùn sọ̀rọ̀ wa o ojú gbogbo yín ò ní rí bí ayé yín ò ní bàjẹ́ o ẹ̀ní báráyé fọwọ́ tí o pèrègede ayé ò ní fèmí àti yín jó wọn ní rògbò àsọ̀rọ̀ pé bí àṣàṣì ayé ò ní mú èmi àti yín o ìjì ayé èmi àti yín ò ní jìn sí ọ̀fẹ́ ayé o níwọ̀nba tó kù tèmi àti yín ò fi lólé ọjọ́ ayé wẹ̀yìn tínú yín dùn sí tẹ́ni ọmọ ológo ẹ nílò nínú pọ́njú àti ọ̀fọ̀ àti ìdààmú àti ìyà àti àìrójú àti àráyè oríire ló máa gbẹ̀yìn gbogbo ọjọ́ ayé wa èmi àti yín ara àánú gbà ní gbogbo ibi tá àròkọ rere sí àti ibi tá àròkọ rẹ̀ sí rí òtọ̀ wa lọ́wọ́ ìpè ọ̀la máa gbé ànígbọ́ ìpè ìbànújẹ́ àsúnláyọ̀ àjíláyọ̀ ẹ ṣeun gan ni mi ò gbàwẹ̀ lé mi ṣá mo ti bó sáàrì kò sáwẹ̀ mi àní jẹun báyìí tí tó bá dọ̀sán ní ìṣẹ̀ṣẹ̀ bí onímọ̀ pa mí sọ wàhálà àgbà bẹ̀rẹ̀ gbà ní èrèrò rẹ̀wẹ̀ rírí o. Go ọmọ ológo this is Tẹ́ní I'm disappointed in you. Why are you allowing this guy to continue his ranting? Do you need to Ayọ̀délé Àwẹ̀? Do you need to abuse or insulting my caller? If you call tí ẹ̀yin bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ
you can call. You don't need to be insulting anybody. After all, many people have been calling on the several show you have been watching. You never caution them. They call today only. Just today ni mo òní nìkan mo tó allow èèyàn kan sọ̀rọ̀. Ẹ ti fẹ́ máa control mi bíi pé kí ló ṣẹlẹ̀. Ẹ má máa insult èèyàn mọ́. You say your own opinion. Opinion tí wọ́n ní òótọ́ ni náà lórí owó ṣé owó gbígbà ni ẹni tá a fẹ́ ṣe ni. Ṣówó owó ni ṣé wọ́n rántí nìyẹn. So kò nínú gbogbo ọ̀tẹ́ nìyẹn sọ kò sí point kankan bẹ́ẹ̀ lẹ́ sọ fún mi yẹn o. Kò sí point bẹ́ẹ̀. Ẹ sọ fún mi pé kò sí point. Kódà tẹni tó sọ̀rọ̀ lẹ́yìn ọkọ àtẹ̀sọ́rọ̀ lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ lórí owó pé bẹ́ẹ̀ ṣe ń gbowó kánmọ́kẹ́mọ́ dáwó mọ́ náà ni. So ó ní wọ́n ti rántí. Please stop insulting my people, please. And you as well, my people, you don't need to be disappointed in me because I'm not disappointed in myself. So, thank you. Ẹ̀yin tèmi, thank you. Thank you, everybody. Goodbye. Good night, everybody. Time to love.